Mo kí gbogbo ẹ̀yàn ọmọ ìyá mi nínú Yorùbá nation wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Ìbíyẹmí Ismaila Ọláìtàn ní kí gbogbo wa wípé a kú dédé àsìkò àsìkò ìsinmi ọ̀sẹ̀. Ọlọ́run ọba yóò kó bá wa láyé kó bá wa láàyè. Ànífi eléyìí àníbi ṣe àṣemọ lórílẹ̀ lókè ìpẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Yorùbá nation, ọ̀rọ̀ sí tí òun la tún mú wá láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí àti sọ wípé àmọ́ tẹnumọ́ náà ni, àmọ́ sọ ní gbogbo ìgbà náà ni. Torí ojú àwọn èèyàn wa tọ́jú ọmọ Yorùbá, ojú àwọn tí ò tí ì là, tí ò tí ì gbọ́ nípa ariwo tá à ń pa, ìpolówó tá à ń pè wípé a fẹ́ ká dádó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ká kò lábẹ́ location 419. Òun ló fà á tó jẹ́ pé a máa pariwo lójoojúmọ́ náà ni. Happy Sunday to all Yorùbá nation and to all my fans. Ẹ bá ń pè ètò yìí, ẹ bá mi share, ẹ bá mi tẹ like. Isokan, Ominira àti Itesiwaju òun ló jẹ wá lógún. Isokan, Ominira, Itesiwaju òun ló jẹ wá lógún lọ́wọ́ tá a wà yìí. Òun ló jẹ wá lógún tá a wà yìí o. Òun ló jẹ wá lógún lọ́wọ́ tá a wà yìí. Gẹ́gẹ́ bí ẹ̀dín bá mi lọ, ká kọ́ play music yìí ná, ká wo. Lábí sọ́yà ẹnìkan ìjà ẹni unity ló dára kájọ bí mọ̀ ṣọ̀kan, unity ló dára kájọ bí mọ̀ ṣọ̀kan, àgbájọwọ́ Lábí sọ́yà ẹnìkan ìjà ẹni. Àyírí fọwọ́ mẹ́jọ Mr. Popular. Ṣé ẹ ti gbọ́? Unity ló dára, àgbájọwọ́ òun la fi ń ṣàyà, kájọ rìn pọ̀ òun ló dáa. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí orin tí mo play yìí, ọ̀rọ̀ tí ń sọ nínú ẹ̀? Ṣé ẹ gbọ́? Unity ló dára, kájọ fọwọ́sowọ́pọ̀, àgbájọwọ́ la fi ń ṣàyà, òun lẹ́wà la fi ń pariwo. Ẹ jẹ́ kájọ fìmọ̀ ṣọ̀kan gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire. Ẹ jẹ́ kájọ gbìmọ̀ ṣọ̀kan, kájọ gbé Yorùbá tọwọ́ sókè, kájọ jà fún ilẹ̀ lómìnira tiwa gangan. Wọ́n Nàìjíríà kìí ṣe ìlú o, kìí ṣe ìlú o. Gbogbo ẹni tẹ́ ń pa wá Nàìjíríà, ẹ jẹ́ kó jù yán là. Wá Nàìjíríà ò ṣe é pariwo, ìlú amúnisìn ni. Ẹ máa gbọ́ lọ, ìlú amúnisìn ni o. Àyírí fọwọ́ mẹ́jọ Mr. Popular lójú ọmọ ẹjọ níyà o. Àìrìn pọ̀ ọmọ ejò, òun ló máa ń jẹ ọmọ ejò níyà. Tí a bá rìn pọ̀, òun ló fi jẹ wá. Àmọ́ tá a bá rìn pọ̀, èyí ò lè jẹ wá o. Ẹ má yẹ ká bẹ̀rù location 419 o. Ìjọba ẹ má yẹ ká bẹ̀rù ìjọba o, tó yẹ àbájọba jà o. Àbájọba jà, ẹ̀tọ́ wa là ń béèrè fún. Ṣé ẹ gbọ́ orin tí mò ń play fún yín? Ẹ gbọ́ bí ṣe ń lọ. Àrìn pọ̀ ejò ló ń jẹ ejò níyà o. Ẹ jẹ́ ká rìn pọ̀, ẹ jẹ́ ká rìn pọ̀. Ẹ̀yin mélòó ni wọ́n fẹ́ attack? Tábàjọ rìn pọ̀, tábà fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká lè bá dèdè délẹ̀ bí tá à ń lọ, ká lè bá dèdè kó lábẹ́ location 419. Gbogbo ẹmọ káàrọ̀ oòjíire lórígun mẹ́rin àgbáńlá ayé. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ó lè dáa. Òṣùṣù ọwọ́ sóhun ló lè gbálẹ̀ rán. Bẹ́ẹ̀ ni o. Àwọn ọmọ Yorùbá kó nù òjíire o. Kájọ fi inú kan bára wà lóòótọ́. Ìmọ̀ wa tó ṣọ̀kan la fi ń kó yàjẹ́ra. Àyírí fọwọ́ mẹ́jọ Mr. Popular o. Lójú ọmọ ẹjọ níyà o. Òṣùṣù ọwọ́ sóhun ló lè gbálẹ̀ mọ́. Àwọn ọmọ Yorùbá kó nù òjíire o. kájọ fi inú kan bára wà lóòótọ́ o. ìmọ̀ wa tó ṣọ̀kan la fi ń kó. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ká jọ bínú kan bára wa lò lóòótọ́. Ẹ jẹ́ ká jọ bínú kan bára wa lò, òun gangan ló dáa lásìkò tá a wà yìí. Ẹ má yẹ ká máa kọrin bámbám moyó, mi ò mọ̀ pé bí n pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire à ń pariwo, ẹ jẹ́ ká jọ bínú kan bára wa lò, òun ló tọ́. Ẹ má yẹ ká máa kọrin pé bámbám la yó, àmọ́ pé bí n pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Kò tí ì wá kàn án ni o, tó bá ti kàn án, àmọ́ ìpé ariwo tá à ń pa
nǹkan tá a rí là fi ń pariwo ẹ má dágunlá sí wa. Bóyá jẹ́ ó kiri òlànúlẹ̀ láì fọ̀rẹ́fà o. Aláǹgbá nílé ààyè wọ́bẹ̀ o. Àwọn ọmọ kóòtù òjìrì o. Ìfọwọ́sowọ́pọ̀ sóhun àlòyẹ wa káyé torí àtẹnujẹ tara wa lọ́pọ̀ o. A ò nílè ríra tó bá padà wá dọ̀. Bẹ́ẹ̀ni o. Táwa pẹ̀lú láàyè ó máa sọ. Ẹ̀yọ́ ọmọ kóòtù òjìrì ẹ má torí àtẹnujẹ kẹta yín lọ́pọ̀ mọ́. Ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá, àwa gangan lògo adúláwọ̀. Ẹ má torí àtẹnujẹ ẹ mọ́ fún 15 naira, wọ́n fún 500 naira, wọ́n fún 1000, wọ́n fún rẹ́ẹ̀sì kẹ wá ta ìrandíran yín sóko ẹrú la fi ń pariwo ẹ jí gìrì ẹ jẹ́ kójú yán là ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín ètò yìí èmi ọmọ ìyá yín èmi ọmọ yín náà ni ẹ máa àbúrò yín náà ni gbogbo ẹ̀yin fáǹtì mi tẹ́ ń wo bógàmù mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi pín ètò náà ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love. Tabagbẹ̀rú láyé mo máa sọ̀rọ̀ àjọbí. Tabagbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọbí. Bẹ́ẹ̀ni o. Ó ṣe Yorùbá kó ṣe Yorùbá. Ọ̀rọ̀ Yorùbá nation bí wá bí ìfàmìfà. Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ ni. Ó lẹ tó lè mú Àwa náà ló máa padà wú. ẹ̀yin ọmọ kóòtù òjíire ọ̀rọ̀ Yorùbá nìyẹn tá a gbé dání yìí kò yẹ ká mú yẹpẹrẹ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ tá a bá gbà àwa gangan náà ni ó wúlò fún kó lè bá wúlò fún àwọn làbí sọ pé àfẹ́ ká wà lábẹ́ location 419 mọ́ ká dádó ẹbí orílẹ̀-èdè gangan òun nìkan tá à ń pa torí tá a bá dádúró àwọn nǹkan tá à ń sọ yìí àwa náà ni ó wúlò fún gbogbo ẹ̀mọ kóòtù òjíire ẹ jẹ́ ká ju ojú ọ̀la ẹ lajú yín sílẹ̀ ẹ jí lójú oorun. Ogun ìṣọ̀kan ọmọ Yorùbá ló fi lè rákùn òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fúnni lóko ọ̀pẹ̀rú. Ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation fi wá ní ìfàmìfà o Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ ni. Àwọn náà ló máa padà wúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló fi lè rákùn òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú oko àwọn ẹ̀dá amúnisìn fúnni lóko ọ̀pẹ̀rú. Bẹ́ẹ̀ni o. Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà là máa fún Yorùbá nation ó ní láti wáyé sẹ́ẹ̀ ó ní láti kí ni ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún gbogbo ẹ̀mọ kóòtù òjíire Yorùbá nation tagbéra nìṣẹ́ ó ní láti wáyé dandan ní abọ́lọ́gbà ó dì í ṣeéṣe Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà òun la máa fún. Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún. Fúlàní ń pa wá wọ́n rẹ̀ wá àgàgà nínú gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ó lẹ́nu. Òwe Yorùbá kan máa ló sọ pé a ò kí n kéré ní dínkù ẹni orí ilẹ̀ bàbá wa Fúlàní yàn á jẹ. Olóko máa kókó ẹ̀ lákìlẹ́yìn jẹ́. Fúlàní àkómálù wọnú oko. Èkó bá tún ní kó sọ̀rọ̀. Ìwò pé kan kò láwọn Fúlàní dúró. Àìmọye ọmọ Yorùbá ni wọ́n ti kidnap. Àwọn Fúlàní yìí lọ kidnap. Mélòó la fẹ́ kà léyàn nípínlẹ̀ o. Ibi ìjàmbádé iná ò ní láti tóge. Ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ pọ̀ o. Ibi ìyàjẹ́wádé ò ní láti tóge.
ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ibi tí ìyà jẹ wá tó iṣẹ́ ó tó gẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká jà fún self determination ká jà fún Yorùbá nation ká kò lábẹ́ location 419 ká dádúró ẹbẹ orílẹ̀-èdè wa gangan òun gangan ni ó mú gbé ayé tó rọrùn bá wa orílẹ̀-èdè Yorùbá gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Sunday ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Bọ́bẹ́jọ Bánjí Akíntóyè ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Wálé Adéníran abẹ́yìn ni àwọ̀ yìí ni ẹ mọ́ dagunlá ọ̀nà kan tó tàbí lè gba Wálé náà la wà yìí ẹ mọ́ yẹ ká dẹ̀tẹ̀ ká fún olóṣèlú kan ní 2023. ẹni bá ló mọ̀ ká fi ṣírò ara wa o ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká ronú wo Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbàlà máa fún torí bá ṣe kan tí yóò pẹ̀ gan àgbẹ̀ ìpàdé àwòrán ìyá tí o bá jẹ ńlá ọmọ Yorùbá gbé o àwọn alálẹ̀ nílẹ̀ Yorùbá ìyàn gbòdòǹgò owó bàbá dá mi o lórúkọ àtàwọn ọmọ Yorùbá torí bá ṣe kan tí yóò pẹ̀ gan àgbẹ̀ ìpàdé àwòrán ìyá tí o bá jẹ ńlá ọmọ Yorùbá gbé o àwọn alálẹ̀ nílẹ̀ Yorùbá ìyàn gbòdòǹgò owó bàbá dá mi o lórúkọ àtàwọn ọmọ Yorùbá wọ́n dé ìgboro owó bàbá dá mi o ó tilẹ̀kùn mọ́rí tọ́tún bara ẹ̀ lẹ́rù arógun mọ́tìrì akọni lójú ogun wọ́n dé ìgboro owó bàbá dá mi o ó tilẹ̀kùn mọ́rí tọ́tún bara ẹ̀ lẹ́rù arógun mọ́tìrì akọni lójú ogun ọmọ Adéyẹmọ Sunday Igboho ẹni èèmọ̀ ẹni bí èèmọ̀ ìyànkan tó ní ètò mara ẹ̀ lẹ́rù o ẹ̀rù jẹjẹ ní gbogbo ẹlẹ́dílẹ̀ o òjà olótìtọ́ tí ó kí ìmú jẹ ẹni wádìí ẹ̀yí láyé ìtọ́hún wa. gbogbo ọmọ kóòtù òjíire ẹ bá mi pín ètò yìí Happy Sunday ẹ kú ọjọ́ ìsinmi òní ẹ bá mi pín fídíò ẹ bá mi pín ètò yìí kókó fàyàrà mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ọ̀nà kan tó tẹ́ fi lè ràn mí lọ́nà nìyẹn ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love ìmọ̀mọ́ yín náà ni o ọ̀yá. ọmọ Adéyẹmọ Sunday Igboho ẹni èèmọ̀ ẹni bí èèmọ̀ ìyàn kan tí ò ní ètò mara ẹ̀ lẹ́rù o ẹ̀rù jẹjẹ ní gbogbo ẹlẹ́kílẹ̀ o òṣà olókìtọ́ tí ó kí ìmú jẹ ẹni wádìí ẹ̀yìn ayé ìtọ́hún wa ẹni fojú di Sunday ó fojú di kú ẹ jẹ́ kó mọ̀ yé ó ṣàbẹ̀rù táyé pé yọ sí ni òkè ńlá tẹ́lẹ̀ kankan ò létí àkàndá ìhàn táyé ń bọ̀ nígboro arókùndádé ní Sunday Igboho lókun òkun sí ìjó kò ṣe borí sọ àpáta ńlá mọ̀ ni fihàn lóhun níwèé kò lè ní tó gbòòrò péyàn lè jú léwájú ìgboro tó bá fojú kan gbòòrò kí a ló máa lọ. arókùndádé ní Sunday Igboho lókun òkun sí ìjó kò ṣe borí sọ àpáta ńlá mọ̀ ni fihàn lóhun níwèé kò lè ní tó gbòòrò péyàn lè jú léwájú ìgboro tó bá fojú kan gbòòrò kí a ló máa rọ. àjẹbó ṣe ń ṣe Sunday Igboho alọ́bàlọ́ àbọ́lá àti bọ̀ dandan àwa ọmọ káàárọ̀ jíire o ìfọwọ́sowọ́pọ̀ sọ ohun mà ló yẹ wá gbogbo àwọn tó ń gbẹ ẹ̀yìn bẹ́bọ jẹ́ ọmọ Adéyẹmọ àtàwọn ọmọ Yorùbá ẹ̀kọ́ tínú wọn máa padà lẹ́yìn o. gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ fi àwọn tí ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ lẹ̀ ẹ bẹ̀rẹ̀ ká wojú wọn àwa ni ká mú wa díṣẹ́ àwa ni ká mọ̀ ìpè ibi táwọn gangan òun là ń lọ no going back Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà òun la máa fún un Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún un gbogbo ọmọ kóòtù òjíire ẹ mọ́ sùn ẹ mọ̀ ní kí nǹkan kankan bá yín lẹ́rù
ẹ má ní kankan báyìí lẹ́rù Yorùbá nation iṣẹ́ ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún dandan ni no going back no going back no going back no going back. oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fún ni lóko ọ̀pẹ̀rú. ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation níwájú ẹ bá mi ṣètò yìí Yorùbá nation. gbogbo àwọn ọmọ kóòtù òjìire tẹ̀ ń wò mí lọ́wọ́ báyìí ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín Koko Fire happy Sunday ẹ kú ọjọ́ ìsinmi àbàwọn sọ̀pọ̀ ẹ̀pọ̀ láyé Yorùbá nation tá a múdá ní iṣẹ́ ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún dandan ní no retreat no surrender ní gbogbo ẹmọ kóòtù òjìrí ẹmọ yẹ̀kẹ́ wọ̀ báyìí ẹmọ yẹ̀kẹ́ lè kókó ẹ̀bẹ̀ sọkàn báyìí nǹkan tá à ń fẹ́ la fẹ́ nǹkan tá a fẹ́ àfẹ́ wà Nàìjíríà mọ́ ni Yorùbá nation la nídìí òun kankan la fẹ́ lọ́wọ́ tá a wà yìí no more Nigeria again we want our country back Yorùbá nation we want him back no more Nigeria again we don't want Nigeria again Nigeria destroy our destiny since 1960 láti náà Nigeria tó ti bà destiny wa jẹ́ àfẹ́ mọ́ tó nǹkan tí ó fi mú gbé ayé gan-an ìfẹ́ ayé dẹ̀hùn fáwọn ọmọ ìlú kò sí lórílẹ̀-èdè Nàìjíríà ààrin lórí Nàìjíríà làfi ń pawó pẹ́sẹ̀ gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká tíjìrì kójú wọ́lá ẹ jẹ́ ká jí lójú oorun ẹ jẹ́ ká gbé Yorùbá nation ẹ jẹ́ ká gbé lárugẹ. ó yẹ kó lè múlẹ̀ àwọn náà ló máa padà wúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló fi lè rà fún òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fún ni lóko ọ̀pẹ̀rú. Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbàdá máa fún Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbàdá máa fún Fúlàní pa wá. gbogbo àwọn ọmọ kóòtù òjíire sẹ́ èmi ọmọ yín náà ni o èmi ọmọ yín èmi àbúrò yín náà ni mo wà lórílẹ̀‐èdè Benin ilé olómìnira tó ń pè ní Cotonou kéde Benin ìlédè Benin tó wà Nàìjíríà o ìlú olómìnira tó wà ní Cotonou ni mo wà ni mo ti ń ṣe ètò yìí ẹ bá mi pín ètò yìí ẹ bá mi share gbogbo ẹ bá mi share ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love gbogbo olólùfẹ́ mi tẹ̀ ń wò ètò yìí wọ́n bẹ̀rẹ̀ ní ọ̀nà kan tó dàbí lé rẹ́pẹ̀pù mi náà nìyẹn o tẹ́tí gbọ́ Yorùbá nation iṣẹ́ ó ní láti wáyé dandan ni a máa gbà á no more Nigeria again we no want Nigeria again mídìí kan la wá yìí ìpàdé fún lọ síwájú Yorùbá náà wọn la wà ibẹ̀ la wà yìí nǹkan lé sóò lókèsàn náà fún yín ni apọ̀n bíbà tá à ń ṣètò tá à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ síwájú Yorùbá àwa dúró tán ni o gbogbo àwọn ọmọ Yorùbá gidi àwa lórílẹ̀-èdè Benin a dúró tán no going back àbájọba jà ẹ̀tọ́ wa là ń béèrè lọ́wọ́ ìjọba ẹ̀tọ́ wa tí wọ́n ṣe fún wa lóde Nàìjíríà tó jẹ́ pé àwa sáwó lé Benin nǹkan tó yẹ ká máa gbádùn lóde Nàìjíríà tí wọ́n ṣe fún wa ní Benin fún wa à ń gbádùn náà à ń gbádùn omi nǹkan tí mú gbà é dẹ̀hùn fọ́mọ ìlú oní Benin fi dẹ́ ogun ọmọ ìlú wọn lọ́rùn onígbọ̀n wọn fi tẹ́ tó wáyé pé irú kan bá ṣẹlẹ̀ Nàìjíríà ni sáà sọ pé a fẹ́ dá dúró ni sáà sọ pé a fẹ́ dá dúró àti Yorùbá nation ni àmọ́ ọláyé pé kò sí nǹkan wù kan bẹ́ẹ̀ kò sí náà kò sómi kò sọ náà nǹkan ojúmọ́ ni wọ́n jìnnà gbé ojúmọ́ ni wọ́n ń pààyàn ojúmọ́ kò jọ́ ọ̀gá tílẹ̀ mọ́ ká má gbọ́ pàtó ní olè Nàìjíríà nǹkan ló fà á níyẹn tájọ́ pé gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká jí gìrì ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ Yorùbá nation solution kò sí solution mi mà ju Yorùbá nation lọ solution náà nìyẹn o ẹ bá mi pé ètò yìí. àgàgà nínú gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ó lẹ́nu. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire dẹ̀ ń pariwo wá Nàìjíríà nínú gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ò lẹ́nu ṣé Yorùbá lẹ́nu ni ẹ sọ ṣé Yorùbá lẹ́nu nínú gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n wá fa ní vice president extra tire tí ò nẹ́nu tí ò lè bá wa tó lè bá wa gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Fúlàní ẹgbẹ́ ọkàn wà bẹ́ẹ̀ lásán ni ó fi ṣe gẹ́gẹ́ ni jíjọ́ ìṣòro àbúrò àmọ́ kóòtù òjì jíjọ́ àfẹ́sẹ̀bù yẹn dáa jíjọ́ àfẹ́sẹ̀bù yẹn dáa ẹ jí lójú oorun ẹ mẹ́ẹ̀ká àwọn olóṣèlú ẹ mẹ́ẹ̀kan tàn yín ẹ má gba ẹ̀tàn láyé mọ́ gbogbo ẹ̀ ló yí rọ́ ni òun làwọn olóṣèlú ṣe fún yín
àwa gangan là ń bá yín sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjire àwa gangan là ń bá yín sòótọ́ ọ̀rọ̀ àwa gangan la fẹ́ kí ìyà tí ń jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà kó dópin òun là fi ń parí pé Yorùbá nation gangan ní solution ẹ má tẹ̀ka fọlọ́tẹ̀lú kankan mọ́. òwe Yorùbá kan máa ló sọ pé àwọn kì í kéré ní nǹkan ẹni orí ilẹ̀ bàbá. jẹ́ ti gbọ́ ọ̀gá tó lórin sọ àbọ̀lọ̀ àkèrè nínú nǹkan wa àkèrè nínú nǹkan wa sórí ilẹ̀ bàbá la wà àṣìlẹ̀ nílẹ̀ àgbẹ̀ nílẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá la wà ní àdìbọ̀lọ̀ kèrè lórí nǹkan wa ẹ mọ̀ ẹ̀kẹ́ wọ̀ báyìí gbogbo ẹ̀ mọ̀ kóòtù òjire ẹ mọ̀ ẹ̀kẹ́ wọ̀ báyìí ẹ jí gìrì ẹ lọ mọ pa sign petition ẹ lọ mọ bá bọ́ọ̀lù petition tó wọn àtàbá ẹ lọ mọ bá bọ́ọ̀lù wìtìwìtì káàdì rí àwọn fábílì táwọn táwọn fẹ́ káàdì rí lásìkò gbogbo ojú tí ń wò mí tí ń gbọ́ mi ẹ lọ bá ṣe petition àbọ̀lọ̀ àkèrè nǹkan wa àgbàlẹ̀ onílẹ̀ orílẹ̀ bàbá la wà gbogbo ẹ mọ kóòtù òjire ẹ bẹ̀rẹ̀ kẹ́wọ̀ báyìí ẹ mọ bẹ̀rù ẹ mọ fòyà ẹ jàfẹ́tọ̀ yín. orí ilẹ̀ bàbá wa Fúlàní àjẹ́ olùkọ́ bá gbóńkó rẹ̀ lákìlẹ̀ yóò jẹ́ Fúlàní àkómálù wọnú oko olùkọ́ bá tún ní kó sọ̀rọ̀ ìwò pẹ́tọ́ kó làwọn Fúlàní dúró àyèmáyé ọmọ Yorùbá ni wọ́n ti kidnap. sẹ́ẹ̀tì gbọ́ tó lórí sọ àìmọye ọmọ Yorùbá tó ń di kidnap kó ń di padà nù tẹ́nì kò rí wọn wò báyìí wọn èé sọmọ lẹ́nìyàn wọn èé sọmọ lẹ́nìyàn tí wọ́n di kidnap kó ń di padà nù tẹ́nì kò gbúwo wọn pọ̀tọ́ wálé pọ̀ mọ́lá pé ọ̀kan lára àwọn olóṣèlú ni wọ́n kidnap nísìn ẹ̀ ti mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ sọ̀rọ̀ tí wọ́n pariwo tátátátá làbí ń pè ń ṣàkíyèsí àwọn olóṣèlú yìí wọn ò fẹ́ràn yín gbogbo ẹmọ kóòtù òjire àwọn olóṣèlú wọn ò fẹ́ràn wa àpò wọn ni wọ́n ń dùn fámìlì wọn ni wọ́n ń jà fún ẹjí lójú oorun gbogbo ẹmọ kóòtù òjire ẹjí lójú oorun ó tó gẹ́ àfẹ́ ìjọba amúnisìn fúnni lóòkó ọ̀pẹ́rọ àfẹ́ mọ́ Yorùbá ẹ̀sẹ̀ láfẹ́ Yorùbá nation gangan ni solution ẹ lọ mọ bá bọ́ọ̀lù petition ẹ bá wa sign petition gbogbo àwọn ọmọ káàró òjíire ẹ lọ bá wa sign petition òun gangan solution o. àwọn Fúlàní yìí iná kí náà fún mélòó la fẹ́ kà léyà nípínlẹ̀ o ibi ìtàbàdé iná ò ní láti tó gẹ́ ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká tó. ibi tá a bá dé báyìí láti 1960 tá a bá dé ní 2022 tá a wáyé ó tó gẹ́ ẹ jẹ́ ká ronú ó tó gẹ́ gbogbo àwọn káàró òjíire ẹ jẹ́ ká jí lójú oorun ní ọmọ Nàìjíríà Yorùbá ni la fẹ́ bá bọ́ọ̀lù petition wa. ibi ìyàjẹ́ wá dé òní láti tó gẹ́ ẹni bá ló mọ̀ kábíyèsí ara wa ọmọ Yorùbá wa jẹ́ ká ronú Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbàdá máa fún torí bá ṣe kan tí yóò pẹ̀lú lágbèrè pàdé wọlé ìyá tí ó wá jẹ náà mọ̀ Yorùbá gbé. tí orí jò Ọlọ́run ọba ló fẹ́ràn Yorùbá Ọlọ́run bá fẹ́ràn gbogbo àwọn ọmọ káàró òjíire ibi tí Ọlọ́run bá fẹ́ràn wa dé ló fà á ló fi kó sí inú bàbá wa Sunday ọmọ Adéyẹmọ ló fi bá wa kó sínú wọn nú ni wọ́n fi pariwo síta ní gbogbo àwọn ọmọ kóòtù òjíire lójú wa fi là la fi rí pé òótọ́ ni inú oko ẹrú la wà amúnisìn la wà lórílẹ̀ Nàìjíríà. bàbá Sunday ọmọ Adéyẹmọ Ọlọ́run ọba yóò bá túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí yín ẹnì kú báyìí o ẹ jẹ́ ọmọ pẹ́pẹ́pẹ́ ẹ̀mí yóò gùn fún wa pẹ́pẹ́pẹ́ ẹ̀mí tó bẹ̀rẹ̀ Yorùbá nation náà ni ó parí ẹ̀
lágbọ́ Ọlọ́run gbogbo àgbẹ̀ tábà gbọ́ Yorùbá nation sẹ́ àní fi ń ṣàwátì ẹ̀yin àti àwọn bàbá wa bọ́bẹ̀ bá ń ka kí tó yè àní fi ń ṣàwátì ẹkú iṣẹ́ ẹkú fẹ̀tẹ́lẹ́ sí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire ẹkú fẹ̀tẹ́lẹ́ sí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire Ọlọ́run ọba yóò bọ̀ túbà nífẹ̀ẹ́ yín náà ẹ mọ kóòtù òjíire ṣe ẹ gbọ́ ní orin tí mò ń play ẹ gbọ́ ṣe ẹ gbọ́. àwọn alálẹ̀ ní ilẹ̀ Yorùbá ìyàn gbòdòǹgò owó bàbá dání o lórúkọ yàtọ̀ àwọn ọmọ Yorùbá o. lórí báṣẹ tán tí yóò gbẹ̀dọ̀ àgbèrè pàjáwìrì ìyá tí ò bá jẹ káwọn ọmọ Yorùbá gbé o. àwọn alálẹ̀ ní ilẹ̀ Yorùbá ìyàn gbòdòǹgò owó bàbá dání o lórúkọ yàtọ̀ àwọn ọmọ Yorùbá o. wọ́n dé ìgboro ọwọ́ bàbá dá mi o ó tilẹ̀kùn mọ́rí tọ́kùn mara ẹ̀ lẹ́rù o arókùn mọ́tìrì akọni lójú ogun wọ́n dé ìgboro ọwọ́ bàbá dá mi o ó tilẹ̀kùn mọ́rí tọ́kùn mara. gbogbo àwọn ọmọ kóòtù òjíire táwọn prógámù yìí ẹ bá mi pín ètò yìí mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love happy Sunday ẹ kú ọjọ́ ìsinmi gbogbo àwọn ọmọ Yorùbá nation pátápátá lógún mẹ́rin àgbáńlá ayé a kú ọjọ́ ìsinmi òní Ọlọ́run bá yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé àní fi ọjọ́ ìsinmi tòní àní mi ṣe àṣemọ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwa tá à ń jà fún self determination tá à ń jà fún Yorùbá nation lágbára lọ́wọ́ Ọlọ́run àdìlẹ́ lè rí àdìdílẹ̀ lè rí ni gbogbo àwọn tí ojú wọn ò tí ì là tí wọn mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ là ń sọ òótọ́ ọ̀rọ̀ òun là ń sọ àwọn èsì ọ̀tá àwọn nǹkan tá a rí ìyà tí ń jẹ wá lórílẹ̀ Nàìjíríà tá a rí pé kò tẹ́ wa lọ́rùn mọ́ ó tó gẹ́ òun ló fà á làbí ń pariwo pé ṣẹ́ a fẹ́ wá Nàìjíríà mọ́ a nídìí wá Nàìjíríà mọ́ Yorùbá nation gangan ní solution self determination gangan solution àgbàlò nílẹ̀ orílẹ̀ bàbá wa láwà àgbàlò nílẹ̀ system Nàìjíríà ọ̀dà mọ́ láti ìgbà tí Nàìjíríà ti gbòmìnira ni system ti work Nàìjíríà ò ní database kò ní database kankan lórí gọ́ọ̀mẹ̀ntì ni o lórí pólísì ni o lórí sọ́jà ni o lórí navy ni o gbogbo òṣìṣẹ́ ìjọba Nàìjíríà pátá wọn ò ní database kò work corruption ó ti pọ̀ bẹ́ẹ̀ jù nǹkan a ò fẹ́ àwọn ọmọ káàkiri kóòtù òjíire sí ni àwa ìndẹ́gì làwọn máa ń jà fún ọmọlúàbí ni wá ẹ fi wá lọ́rùn sílẹ̀ àti wá Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká dá dúró rẹ́bù orílẹ̀-èdè tá a bá dá dúró gbogbo ọmọ kóòtù òjíire ẹ̀yìn pé ìwọ̀n ó dé bá gbogbo wa pátá ẹ mẹ́rin ká bẹ̀rẹ̀ mẹ́rin ká fúyà àbájọba jà o ẹ̀tọ́ àlà ń béèrè lọ́wọ́ ìjọba o ẹ mẹ́rin ká lè kó ẹ̀bẹ̀ sọkàn bá yín o ẹ mẹ́rin ká lè kó dẹ́wù bá yín o gbogbo ẹ̀mọ́ kóòtù òjíire tẹ́ ń wo bógámù mi kẹ́ ń wo tòmí báyìí àbájọba Nàìjíríà jà ẹ̀tọ́ wa là ń béèrè fún àdìníra láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìlú mujẹmujẹ àníra láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ mujẹmujẹ àní right láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba mujẹmujẹ Nàìjíríà ẹ bá mi pé ètò yìí ẹ bá mi share ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love mo bẹ̀ yín ni o mo rọ̀ yín ni o ọ̀nà tó tẹ̀lé ràn mí lọ́nà ni o. arógun mọ́tìrì akọni lójú ogun ọmọ Adéyẹmọ Sunday Igboho ẹni èèmọ̀ ẹni ní ìyèmọ̀ ìyànkan tó ní ètò mara ẹ̀ lẹ́rù ẹrù jẹjẹ ní gbogbo ẹlẹ́dílẹ̀ o ọjà olóòtú máa jọ. gbogbo ọmọ kóòtù òjíire tẹ́ ń wò mí lásìkò yìí mo ní bọ́dà mi kan tí àwọn náà fẹ́ sọ̀rọ̀ tó ń fẹ́ sọ gbólóǹkà méjì fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire fún ìtẹ̀síwájú Yorùbá nation ẹ̀dẹ̀ ń gbé sí front camera kẹ́ẹ̀rú ojú wọn àbí ẹ̀fẹ̀ kí ó tó ojú yín ni. ọ̀ya ara àwọn táwọn ṣe mítìnì táwọn wà nípàdé ní ọ̀ya ẹ̀yin náà sọ gbólóǹkà méjì aláwọ̀ kan náà ọ̀ya ẹ̀kọ́ dákọ̀ yín. orúkọ tèmi ni Musiliu ọmọ ọ̀lẹ́lẹ̀ ẹ̀dẹ̀ mọ̀pọ̀ àrògùn ní ọmọ ajé lálọ́sọ ọmọ ajé bọ́tọ̀ gbogbo dára bíi ẹ̀mí. ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá kékeré tó kó kò sí nǹkan méjì ju wípé ká padà wálé lọ Yorùbá nation
Yoruba nation in a solution Nigeria. Yoruba nation ká dìbò kọ́ ni solution Nigeria o. Ká sọ pé a fẹ́ dìbò, ẹ má dìbò fún yàn kan mọ́ o. Ẹ padà wálé. Yoruba nation ní solution Nigeria. Mo bẹ̀ yín, ibi tí a ti ẹrú lẹ́yìn Fúlàní ó ti tó, ta ṣẹrú lẹ́yìn wọn dé ó ti tó. Wọ́n ní tí ẹ̀gún bá dé bí ó ṣetán tó fẹ́ yọ ni o. Ẹ̀gún ti Yorùbá, ọmọ Yorùbá ti dé bí wọn nípa ọ̀rọ̀ Nàìjíríà. Ó sì ti ṣetán tó fẹ́ yọ, ó sì ti yọ. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn aṣíwájú wa, bàbá Fáyẹmí Akíntóyè pẹ̀lú bàbá Sunday Igboho àti àwọn èèyàn kàkàkàkà tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀, tí wọ́n là wá lójú, tí wọ́n ń kó wa kúrò ní oko ẹrú. Lágbára Ọlọ́run á dé ilẹ̀ lérí. Nínú ìgbàgbọ́ àti dé ilẹ̀ lérí. Á dé ilẹ̀ lérí. Mo bẹ̀ yín, ẹ dákun, ẹ má jáde kẹ́ lọ dìbò fún yàn kan mọ́. Ẹ má jáde kẹ́ lọ ṣe kíni, kẹ́ lọ dìbò kankan mọ́. Kò síbò kankan mọ́. Kò sí solution Nàìjíríà mọ́. Láti ìgbà táwa ti dé ilé ayé láti ń bá ní ẹnu àwọn bàbá wa pé Ọlọ́run bá torílẹ̀-èdè yìí ṣe. Táwọn bàbá wa fi lọ, Ọlọ́run bá torílẹ̀-èdè yìí ṣe. Táwa náà sì tún bá ń bẹ, táwa náà sì tún fi wo 50 years lọ́ọ̀kan báyìí. Ọlọ́run bá tún ṣe náà ni kò dẹ̀ tún ṣe o. Àṣé ní tí ó fi tún ṣe ń bọ̀. Àṣé Yorùbá nation òun ni solution. Mo wá bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ dákun ẹ̀yin ọmọ Odùduwà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa kò ní ìgbàgbọ́ fún Yorùbá nation. Bẹ́ẹ̀ ni máa ń rí gbogbo ibi tí ó bá ti gba òmìnira. Tí ẹ bá ka ìwé ìtàn àwọn gbogbo prophet tó wá lọ, lásìkò ìgbà tí prophet kọ̀ọ̀kan ń ṣiṣẹ́ wọn, díẹ̀ ló gbọ́ wọn. Muhammad gan sallallahu alaihi wasallam ó tó kúrò láyé tó fi ń lo 60 something, díẹ̀ ló gbọ́. Ó kúrò láyé tán ni gbogbo Islam wá tàn káàkiri gbogbo àgbáláyé. Ẹ lè máa fojú wò wá pé mélòó ka ni wọ́n, ta ló wà lọ́dọ̀ wọn, ta lè yẹn ńlá kàkàkàkà tí wọ́n gbé sọ́dọ̀, tí wọ́n gbé síwájú, tí wọ́n fi sọ pé àwọn tẹ́lẹ̀ ò bá ṣe bẹ́ẹ̀, tẹ́lẹ̀ ò bá ṣí nínú wọn kò lè ṣeé ṣe, tí lágbájá ò bá ṣí nínú wọn kò lè ṣeé ṣe, tí tàlùmọ̀dù ò bá ṣí nínú wọn kò lè ṣeé ṣe. Kò ń ṣe ilẹ̀ òmìnira, kò ń ṣe ilẹ̀ ẹni tí Ọlọ́run bá rán, òjíṣẹ́ tọ́lọ́run rán pé kó lọ yọ ẹ̀ kúrò nínú òfin. Tọ́lọ́run bá rán ènìyàn pé kó lọ yọ ẹ̀ kúrò nínú òfin. Àwọn kéréje náà máa ń jẹ́ nǹkan kéréje, èèyàn kéréje ló máa ń jẹ́. Lọ́lọ́run fi máa ń gbéṣẹ́ rẹ̀ dìde kó mẹ́yẹn. Tí yóò kàn bá rò pé Yorùbá lè ṣàǹjẹ́ ń sọ yẹn, ǹjẹ́ bàbá wa kíní kan wà bẹ́ẹ̀, ǹjẹ́ bàbá alágbájá wà bẹ́ẹ̀, ǹjẹ́ ilé ìfọwọ́ sí, ǹjẹ́ tọ́ kò lè eléyẹ̀ kò lè wá sí ìmúṣẹ. Ẹ má rò wò iṣẹ́ Ọlọ́run láti yọ̀yàn kúrò ní òfin. Ṣé yẹn kì í ṣe àwọn ènìyàn ńláńlá ló máa ń gbà o. Ó máa ń gba ibi tí unexpected way tọ́pọ̀lọpọ̀ ronú sí ìní iṣẹ́ Ọlọ́run yẹn máa ń gbà o. Láyé Muhammad, tani Muhammad jẹ́ Mọ́kà sallallahu alaihi wasallam. Ta ló jẹ́ ní Mọ́kà kò tiẹ̀ jẹ́ nǹkan kan. Ó tó wá jẹ́ pé ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ gan ó tún máa ń bá tajà ni. Ní Àdíjà ìyá wa Àdíjà Kúpà, ó tún máa bá ṣe kíni, ó tún máa bá tajà ni. Ọwọ́ àfilálẹ̀ tẹ́lẹ̀ ọba àgbà ni ta wá ní wọ́n mọ́ ní ta ni lágbájá àbẹ́ àgbà ni. Lólóhùn lọ́lọ́mbì kan, lólóhùn sáà tí wà yìí ṣe nǹkan kan. Bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ díẹ̀ ni. Kò ń ṣe olórí ìlú máa ń yàn láti yọ̀yàn kúrò nínú òfin. Ẹni tí expect on an expected way ìlú máa ń rán níṣẹ́. Òjíṣẹ́ ni bàbá wa Sunday Igboho fún ẹni tí ó bá ní ojú inú àti tòde. Kò ń sojú táwọn wò ká má fi bọ́ sí kòtò yìí ni mò ń sọ. Kò ń sojú èyí táwọn wò ká má fi bọ́ sí kòtò yìí ni mò ń sọ. Tó ní tinú àti tòde. Ó mọ̀ sọ pé òjíṣẹ́ lọmọkùnrin yìí, gbogbo wa ti sùn, ó dìde ló ta wájí. Bó dẹ̀ ṣe máa ń rí nìyẹn tí ẹ̀dá bá fẹ́ gbọ́ òmìnira níbi ó ń kó láyé àti fi nǹkan lọ́lẹ̀ tó jẹ́ nǹkan Olúwa tó dáa ni. Ọ̀nà àwọn tẹ́lẹ̀ expected way ìlú máa ń bá wọlé. Ó ní yí pé mo wọ́n rọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, àǹtí mi, ìyá mi, bàbá mi. Ẹ má expect pé bóyá gbà tí lágbájá ò sọ̀rọ̀ kò lọ́wọ́ níbẹ̀, tàmọ̀dò lọ́wọ́ níbẹ̀, ṣé kíní yẹn wá lè exist. Ẹ má rò bẹ́ẹ̀ yẹn o. Iṣẹ́ Olúwa kan kò ń rí báyẹn o. Iṣẹ́ Olúwa gan kò ń ṣe kíni, kò ń rí báyẹn o.
ẹjọ́ ẹ má rò bẹ́ẹ̀ o tí iṣẹ́ olúwa bá fẹ́ dé olóńgbò tó máa ń gbé nǹkan tí ẹ gbà ní unexpected way ṣé ó ń yé yín ẹ mo rọ̀ yín ẹ jọ̀wọ́ ẹ má dìbò fún yàn kan ẹ má jáde dìbò fún yàn kan. bàbá mi ẹ ṣe gan ni fún atótó látàárọ̀ Ọlọ́run yẹ ẹsẹ pàtàkì. àmín. ẹ mẹ́nubà anábì àmúmú sálà inú mi dùn pé mẹ́nubà torí àwọn kan tí wọn ò gbọ́ àgbọ́yé nǹkan tí a gbé dání wọ́n ń sọ pé bóyá Yorùbá yẹn tá à ń pariwo yìí bóyá a fẹ́ gbà fáwọn ẹlẹ́bọ ni wọn mọ̀ yí pé gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire ẹ̀sìn kan náà Ọlọ́run bá nìkan náà ni à ń gbójúlé àdá mùsùlùmí ni o àdá kírísítẹ́nì ni o àdá ìṣẹ̀ṣe Ọlọ́run bá ní agbójúlé kí ni èrò yín fáwọn yẹn ṣé èyí nǹkan tá a gbé dání yìí ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀rọ̀ ìlú la gbé dání ẹ bá a sọ púnà kan sí ọ̀rọ̀ náà ọdún béèrè tí mo béèrè. olóòtú mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ ṣeun ẹ kú iṣẹ́ ọpọlọ tẹ́ ń ṣe bọ̀ látẹ̀yìnwá ètò wà ń bẹ̀ ni wípé ẹ má jẹ́ kí a ṣì ara wa gbọ́ ẹ má jẹ́ kí a ṣì ẹ̀sìn gbọ́ ní tí ń jẹ́ ẹ̀sìn Islam ṣe yé yín tí a bá fẹ́ wò ó dáadáa ṣe yé yín ẹ̀sìn tí Ọlọ́run fi tọ́rán wálé ayé tó ṣe yí pé a wá gbé ẹ̀sìn yẹn àárín nǹkan kan fi kọ̀ǹpíà rẹ̀ tó níyì tó ní tó wúwo tó ní òun ni à ń pè ní ẹ̀sìn Islam ti yé yín ìgan náà ni wá ń jẹ́ tọ́pọ̀lọpọ̀ bá mọ̀ ẹ má ṣe mí gbọ́ iná ní jẹ́ Odùduwà òun náà ní jẹ́ níta ń ṣe yìí kò ń ṣe bọ pé àbíọ́ fẹ́ gbé bọ́ wọlé ni ẹ jẹ́ kó yé wa o màá yànnà náà àwọn nǹkan kan fún yín díẹ̀ nísìnyí tó yé yín. ẹ bá mi ṣe ètò ẹ bá mi pé ètò yìí gbogbo ẹran kóòtù òjìrè tẹ́ ń wo bógàmù. ṣé rí àwọn tá a fèsì tí wọ́n yàn wá jẹ kí làwọn gbé lọ́wọ́ àwọn gbé ìsìláàmù lọ́wọ́ àbí tí wọ́n bá dáyàn dùgbò lẹ́wọ̀n wọ́n ní láìláì lọ́la wọn ò dù tí ń yé yín àwọn sọ pé àwọn gbé ìsìláàmù lọ́wọ́ fáàrí wo ni kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam anabi tí èké àti ọ̀la ń bẹ fún sọ báyìí pé ó ní fáàrí fún ni kọ́bùlà hanta rí fún ni fàmọ́lámú yáàrí fún ni pàkẹ́mbà yà àbùdù mọ̀ mí kó tó sìn mí tó o bá mọ̀ mí báwo ló ṣe mọ̀ mí sìn ọlá pé àwọn sọ kẹ́lì mọ́tò lárúbáwá làwọn fi ń wù ìwàkiwà ṣé Islam ń bẹ lọ́dọ̀ wọn ni níta pé ní Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni Islam ṣé ẹ̀sìn àlàáfíà ń bẹ lọ́dọ̀ wọn ṣé wà àlàáfíà ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ń kọrin àlàáfíà jáde lótìtọ́ náà wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n ti fẹ́ gbẹ̀mí ara wọn nílẹ̀ Haúsá wọn yẹn náà tí ń yé yín ni mo fi nọ pé ẹ má jẹ́ kí á mú òmù lómù ni mo fi sọ fún yín pé Odùduwà àtẹ̀wò yìí o ẹ̀sìn àlàáfíà ni Islam ni àwọn yẹn ò dẹ̀ jà fún Islam kì í ṣẹ̀sìn Islam làwọn gbé kì í ṣe hajj làwọn gbé lọ́wọ́ kí ẹ má jẹ́ ká dá lúrú kẹ má jẹ́ ká dà mọ́ sápàtì tí ń yé yín wọn ò gbé Islam lọ́wọ́ tí ń yé yín Odùduwà nation ni ló gbé Islam lọ́wọ́ ló fẹ́ fi Islam lọ́lẹ̀ ló fẹ́ fi ẹ̀sìn àlàáfíà lọ́lẹ̀ wàláì tàláì bíláì rọ́bìlì kàhábà ìrìn àjò tí Odùduwà ń gbé bọ̀ wálẹ̀ Odùduwà orílẹ̀-èdè Odùduwà ìrìn àjò ìfinilọ́kànbalẹ̀ ni. àwọn tí wọ́n gbé sọ pé àwọn gbé ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n gbé ẹ̀sìn kọ́ ni wọ́n gbé lọ́wọ́ ẹ̀sìn Muhammad tàwa ẹ̀sìn Muhammad tèmi Rasulullah tí gbogbo nǹkan ló wà lọ́dọ̀ wọn nǹkan ló wà lọ́dọ̀ wọn wọ́n ń ponígbá wọ́n ń paláwo wọ́n sì odi ti ìlú kan wọ́n sì wọn lọ bòmí nípa pípa kì í ṣe Islam o èyí táwa gbé lọ ènìyàn jẹ́ ká mọ̀ pé Islam ni òòṣà kọ́ o òòṣà kọ́ o orílẹ̀-èdè Yorùbá ẹ̀sìn àlàáfíà la fẹ́ fi lọ́lẹ̀ o. inú mi dùn fún. olùgbà ó ṣe tiẹ̀ tá à ń pè ní Christianity àbáláyé ó ṣe tiẹ̀ ìṣẹ́bọ
àwọn náà á ṣe tiwọn mùsùlùmí á ṣe tiẹ̀ ibi tí nǹkan yẹn bá ti pé ọlọ́run ti pé síbẹ̀ bí láìrọ́ mi lè kàn án. ẹnìkan ti ń rádùn wọn fẹ́ sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹnìkan fẹ́ ti ń rádùn wọn fẹ́ sọ̀rọ̀ wọn fẹ́ sọ̀rọ̀. bàbá wa Ganiu. Hello, send the request to join your podcast. You can add me then any. Bàbá Gani mo jẹ́ àdín ẹ bá adájọ́ tò ní ẹ bá aṣọ gbọ́dọ̀ kà méjì sínú tó rètò yìí sẹ́ni gbọ́ tẹkíní náà mo jẹ́ àdín yàn. Bàbá Gani Ìṣíwájú Alábí mo jẹ́ àdín tó rètò ó dà pé ẹ bá adájọ́ tó àbí ẹ kọ̀ntínú kó tó wọlé. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Àlọ́ ọmọ Adélẹ́dì yìí o. Àsìkò ètò náà o. Ẹ dákun àti lọ́wọ́ sọ̀rọ̀ sà ẹ dákun. Ẹni? Ẹ dákun sà ẹ má bínú sà àdìpọ̀ lẹ́ni bá sọ̀rọ̀ sà orílẹ̀-èdè wo lẹ́ni bá sọ̀rọ̀. Láti Côte d'Ivoire lèmi ti ń pè. Orílẹ̀-èdè Yorùbá ni mo fẹ́. Láti Côte d'Ivoire ni mo wà. Nílùú Abidjan. Ẹ bá dálé tó. Ń tẹ̀lé nípa ètò tí ẹ̀ ń ṣe lọ́wọ́. Náà ni pé ẹni tí bá ń rò pé àwọn tí wọ́n ń ṣe wá ṣùgbàṣùgbò tó rò wípé bóyá ẹ̀sìn Islam ni wọ́n gbé lọ́wọ́. Ẹ̀sìn Islam ni wọ́n gbé lọ́wọ́ o. Wọ́n kàn fi ń dàbárù wa ni. Wọ́n fi ń tàn wá jẹ ni. Ẹni tó rí rí ọba pé tí ò ní làákàyè yóò mọ̀ wípé bóyá ẹ̀sìn Islam ni wọ́n gbé lọ́wọ́. Ẹ̀sìn Islam ni wọ́n gbé lọ́wọ́ o. Ẹ jẹ́ kí n fún yín ní ìdáhùn sí ìbéèrè tẹ́ béèrè. Ṣé ẹ̀sìn Islam á máa pààyàn? Ṣé Islam á máa pààyàn? Sáárí nínú Kùránì pé kí Islam pààyàn. Sáárí nínú Kùránì pé kí Islam máa fi ọmọ nìkan kọ́ máa fi ọmọ dàkejì ní jàǹbá. Kò sí inú Islam ní ìsìn ẹ̀sìn rọrùn ẹ̀sìn àlàáfíà ṣùgbọ́n táwọn gbé lọ́wọ́ òun kì í ṣe ẹ̀sìn Islam ní gbé lọ́wọ́ òun àbẹ̀tí bá ń tan rẹ̀ jẹ lókun àádé lẹ́lẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ẹnikẹ́ni èèyàn tó èèyàn tá a bí nínú obìnrin tó là ní gbalẹ̀ Yorùbá Ọlọ́run bá ní wọn sọ́dọ̀. Gbogbo ẹnikẹ́ni èèyàn tó èèyàn tá a bí nínú obìnrin tàbí tá a mú jáde látara obìnrin tá a fi abẹ gbé jáde látara obìnrin tọ́lá ní délẹ̀ Yorùbá Ọlọ́run bá ní mú wọn sọ́dọ̀. Ọ̀nà ẹ̀dá ẹ̀kọ́ ètò tí mo ní kí n bá yín dá sí o. Ẹ ṣe gan ni Abishet ẹ gbọ́ ẹ ṣe gan ẹ máa bẹ́ tó lọ. Ẹ jẹ́ ìdúwà òun ló ń ṣiṣẹ́ lára yín. Ẹ wò mí o ẹ má ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ ọmọ Odùduwà tó jẹ́ Yorùbá tí kò bá ṣe takuntakun sí orin àjò táàrin yìí. Ṣé rí mo jẹ́ kí n kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ṣiṣẹ́ takuntakun ní wákàtí ọ̀wọ̀ tá a wà yìí. Ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá. Wọ́n ní tí èèyàn bá fẹ́ gba òmìnira wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun tọ́ ni. Ẹ má jẹ́ ọ̀rẹ́ wa ẹ má jẹ́ òsú wa lágbára lọ́wọ́ Ọlọ́run àti dé sílé àwọn ọ̀tá wa wọ́n kàn kó wàhálà lásán ni. Àwọn aláborí wọn gbogbo bá ń jẹ́ tọ́lọ́run kò sí bàtà báyìí ní lékè omi ojú oró ní lékè omi àwọn aláàlékè wọn lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn aláàlékè wọn wọ́n kàn gbogbo mẹ́rin ẹ̀yin náà wò láti 1961 tá a ti gbòmìnira kí ni bá lu wa àní náà lómi àní nǹkan kan gbogbo káàkiri àwa tá à ń jáde bí mo ṣe wà yìí ebi náà lọ́wọ́ lẹ́yìn mi 24 hours kò ní dé omi ń bẹnu tọ́lẹ̀tì láàrin kò ní dé tí àbá mú mi gàgà àfi ká mú bọ́ọ̀lù sílẹ̀ ayé la wá ń gbéhùn sílẹ̀ ayé là ń gbéhùn àwọn kan sì wá sọ pé wọ́n Nàìjíríà àwọn aríjẹ́ǹtì bàjẹ́ gbogbo wọn tí wọ́n rí jẹ́ǹtì bàjẹ́ lọ lọ́wọ́ parun káwọ́ lè bàjẹ́ lẹ̀
nígbà o ẹ máa bẹ́ẹ̀ tó lọ á tún máa pín ẹ kú iṣẹ́ takuntakun o ó dàbọ̀. broda ẹ wò wọ́n dàgbọ́ ẹ yà máa kọ̀tínú ọ̀rọ̀ yín. tó ẹ ṣeun púpọ̀ broda tó mú yín jáde báyẹn ẹ̀jẹ̀ Yorùbá ni ẹ̀jẹ̀ Odùduwà ló ń jẹ́ bẹ́ẹ̀ léyìn yín ẹ̀jẹ̀ Odùduwà ni wàláì tàláì léyìn yín ọ̀pọ̀lọpọ̀ tó jí ọmọ Yorùbá tó ní kí ni wọ́n ń ṣe níbẹ̀ yẹn ẹ mọ̀ kọ́ tó ń ṣe níbẹ̀ yẹn jẹ́rìí ọpọlọ tó wà nínú wa tó jẹ́ pé kíní yẹn ń jẹ lọ́kàn ó ń jẹ lọ́kàn ó tún jẹ́ ìlú jẹ́ fún un. Bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí tí ẹni mo fẹ́ fi ṣàkọ̀wé mẹ́kúnnù ó wo ọjọ́ ayé rẹ̀ náwó sí ìrìn àjò Yorùbá Nation yìí yóò ra gbogbo ẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣàárẹ yóò kó jọjọ yóò sọ pé abáyẹ̀dẹ àti wà ń bí ẹ̀pẹ́ yóò pè wá. ọmọ Yorùbá ẹgbẹ́ mi ni jẹ́kẹ́ mi náà dìde ìtò ń ṣe ní mú ọ̀pọ̀lọpọ̀ tàwa náà ní ta wájú pé nǹkan yìí Yorùbá bá lo ẹni tó ń ṣe kò kẹrẹ yìí náà ẹ̀jẹ̀ Yorùbá tó bá ti wà lára yẹn bó ṣe máa ń ṣe ká mú kí yín púpọ̀ ilé yín ọ̀nà yín ó nínú nǹkan yín àtẹ̀yí tí ò ní ọ̀gbàgbé kan lóye látàrí tí mo fi yẹ pé Ọlọ́run ó gbà fún wa. Àmín. Ẹ kú ètò adìlẹ́ lórí o. tó máa ti ń pọ̀ wà lọ́dún ní mo ti sọ mo ń ṣàwọn ènìyàn máa ń dìde o. ìdán wọn ò ṣe torí báwọn náà ti bá lè jẹ tẹ́lẹ̀ wá. ọjọ́ òjò yẹn kan pàtàkì òun ló máa ń dìde. lọ́pọ̀lọpọ̀ ni wàá fojú sí la láti gba òmìnira yẹn. ní àgbà òmìnira yẹn wọlé. ẹ ṣeun. ní ẹsẹ kí ni. bàbá àgà ní ìrẹsì ìjà rẹ ṣe gan ni. àgà Emily ẹ ṣe akínyín púpọ̀ jù. gẹ́gẹ́ púpọ̀. ẹ ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ètò tá à ń sọ lọ nípa ẹ̀sìn ọ̀dádúró àṣà ọ̀dádúró àbí ṣé bákan náà ni àmì méjèèjì ẹ bá tàmílẹ̀ sí yẹn fáwọn ọmọ tuntun wò wá. olóòtú ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín. adalúrú pọ̀ mọ́ ṣàpàtì ni o àwọn ọmọ adúláwọ̀ ṣe ń yé yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wàláì ọ̀rọ̀ àkíkà ni ṣe ń yé yín tẹ́rí ń tẹ́ pè ní ẹ̀sìn tó dádúró àṣà àtàwà dádúró kò bá jẹ́ pé tí mo bá fẹ́ wá ní program nígbà tí mo bá fẹ́ wá nígbà míì màá mú passport mi wá ní orílẹ̀-èdè tí mo ti rìn láfíríkà màá fi hàn yín pẹ̀lú ìṣe wọn kọ̀ọ̀kan mo fi Ọlọ́run búra sí ní ilẹ̀ Mali tí ń yé yín tí ìtùnú bá kun ọ̀la tá a bá ń wá oṣù nílẹ̀ Mali olúkálùkù ọmọge wọn gbogbo wọn kùn ẹfun báyìí wọn tó ẹfun sára báyìí ní òru wọn kì í sùn wọn àmọ́ lùlù wọn àmọ́ jẹ wọn máa jẹ ọjọ́ àjọyọ̀ gan ń fún wọn ní wọn àmọ́ yípa àdúrà wọn mọ ké lóru wọn mọ jó mùsùlùmí ni wọn ń wá oṣù ni pé bóyá kírun lọ́la bóyá ní kírun lọ́la àárí àáfàá kan kó jáde kó nínú wọn kó àkéṣe tí wọ́n ń ṣe yẹn pàṣẹ láti ìgbà táwọn ti gbà á jẹ́ pẹ̀lú Islam làwọn ti ń ṣe kan bẹ́ẹ̀ tí wọ́n nìyẹn àtẹ̀yìn bá dàwó lẹ̀ Yorùbá níbí àmọ́mọ́ nǹkan mi àgàgà àwọn afáàlẹ̀ Yorùbá yìí àti dá àṣà papọ̀ mọ́ ẹ̀sìn ṣe yẹ yín kí Ọlọ́run ọba Elédùmarè kó fi ọ̀nà mọ́ gbogbo wa torí Ọlọ́run ti parí ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ rẹ̀ tẹ́gbẹ́ Quran tẹ́rí yẹn gbogbo tó wà nínú Quran pátápátá wà láì òwe ni ohun tó wà nínú àdìsí là ń pè ní àdìtú Quran ló sọ fún wa bá ṣe kírun Quran ló sọ fún wa pé ká máa kírun àdìsí ló sọ fún wa bá ṣe kírun ẹ̀sìn mi gbọ́ ẹ̀yin èèyàn mi Quran ló sọ fún wa pé báyìí á kírun
àdìsí ló sọ fún wa bá ṣe máa kírun òwe ni ọ̀rọ̀ púpọ̀ kò bá ẹ̀sìn wa á gbé lọ́wọ́ àṣà wa á mú gẹ̀ǹgẹ̀ méjèèjì kankan wò papọ̀. bàbá mi dákun ọ̀rọ̀ kan wá sí mi lọ́kàn ẹ má bínú bí mo gbọ́ lẹ́nu yín. ṣẹ́sìkì gbogbo ọ̀tẹ́ sọ nísìn ṣẹ́sìkì bẹ́ẹ̀ ni gbogbo àwọn àlùfáà àwọn àlùfáà tó wà ní ilẹ̀ Yorùbá ṣé nǹkan tó kẹ́nu Kùránì ṣé ìwà náà ni wọ́n ń ṣe lórílẹ̀-èdè káàrọ̀-jíire tá a pè lórílẹ̀ Nàìjíríà yẹn ẹni bá dàkún tó bá tàmọ́lẹ̀ dáadáa gbogbo àwọn etí tí ń wò wá kí wọ́n rí pé Yorùbá yẹn tá a gbé dání iṣẹ́ ọ̀nà kan ṣoṣo tá a fi lè kó ara kúrò lóko ẹrú Nàìjíríà ni àgbé dání torí ẹbọ o àfẹ́gbà Yorùbá yẹn torí ẹbọ o tó yà mọ̀ pé gbogbo àwọn ọmọ kóòtù òjíire àìjáde sìn àdà mùsùlùmí ni o àdà kírísítẹ́nì ni o àdà ìṣẹ̀ṣe tó anígbàgbọ́ pé ìṣẹ̀ṣe gangan ni Ọlọ́run kọ́kọ́ dá wálé ayé ló dá wálé orílẹ̀-èdè káàrọ̀ òjíire kí ẹ̀sìn mùsùlùmí tó wá àti kìrìsìtẹ́nì tó wá àyíbẹ̀ kọ́ ni tí ọdún máa tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ sọ gbogbo yẹn kan gbọ́. ẹ ṣe púpọ̀ ju olóòtú n tó ń dà wá láàmú nílẹ̀ adúláwọ̀ tá a fi wà lẹ́yìn lónìí wà láì Yorùbá a ní tírà ṣùgbọ́n àkọsílẹ̀ ni kò sí n tó ń dà wá láàmú yẹn ṣùgbọ́n àwọn aláwọ̀ funfun àwọn ni wọ́n ṣíwájú wa ṣe ń yé yín wọ́n ní àkọsílẹ̀ àwọn náà ló ṣe tí a fi mọ ní tá à ń pè ní ká wọ aṣọ ìgbà tí a fẹ́ dìtẹ̀ tiwa ẹranko ni wọ́n ń dìtẹ̀ tiwa sí tẹ́lẹ̀ nígbà tí wọ́n wà lórí omi tí wọ́n ń bọ̀ sí ilẹ̀ Áfíríkà torí wọn ò rí nǹkan tó ń jẹ́ dúdú rí kí nǹkan dúdú kéèyàn wà kó dúdú ẹranko ni wọ́n dìtẹ̀ tiwa sí nígbà tí wọ́n wá ń sún mọ́ wa tí wọ́n wá wọ ilẹ̀ aláwọ̀ dúdú ni wọ́n á rí i pé ìgbésí ayé wa ó dàbí ìtàwọn náà lọ́hùn á ní kíni àgàgà nígbà tí wọ́n tiẹ̀ wọlé Yorùbá wọ́n ń sọ pé àwọn èyí báyìí ti létò tí wọ́n lọ́tọ̀ torí pé kíni wọ́n ń bá ọba láàrin wa wọ́n ń bá ìjòyè láàrin wa ní táwọn náà sì fẹ́ fi wá lọ́lẹ̀ láàrin wa nínú àwọn lè ṣẹranko ènìyàn ni wọ́n ìṣe wọn ló gbà wọ́n ẹ wá ẹ jọ̀wọ́ ta ló mú ká mọ lọ léèwé wa ibóyìnbó ni ká lọ skul òyìnbó ni ká yan mínísítà òyìnbó ni mínísítà de agriculture ẹni tó jẹ àkójọ agriculture ẹni tó jẹ oníṣòwò olórí àwọn oníṣòwò ọyàn sọ́tọ̀ àwọn ni wọ́n á fún wa ní plan gbogbo tí à ń ṣe lónìí ìlànà òyìn bàbá wa fi ń kọrin pé kóyìnbó tó dé àwọn ọmọ ènìyàn dúdú báyìí oní gbajúmọ̀ báyìí là jẹ́ àwọn òyìnbó mọ̀ sọ pé àwọn ti tó plan wa kalẹ̀ ó láà pé gègé ìkọ̀wé ọ̀dọ̀ òyìnbó ló ti wá ẹ rí i pé gbogbo prophet ẹ ní rí prophet dúdú nínú ẹ̀ ẹ rí i pé gbogbo àwọn prophet tó wá a kì í rí prophet ènìyàn dúdú tó wá láti ibì kan funfun náà ní gbogbo wọn nígbà tí àwa ò lákọsílẹ̀ òun ló fà á nípa ti àwọn àáfàá Yorùbá nílẹ̀ Yorùbá tẹ̀ sọ ìránṣẹ́ tá à ń pè ní ẹni tó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó wà ṣùgbọ́n etí ẹ̀ fi dà á papọ̀ lónìí màá ṣàlàyé rẹ̀ fún yín ẹni tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ ilé kéwu ni ẹni tó ń sọ̀rọ̀ Ọlọ́run fún yín ilé kéwu ni. ẹni tó ń sọ̀rọ̀ ẹ dákun gbẹ ogójú tí ń wò mí bá mi ṣí ètò ẹ bá mi ṣí ẹ bá mi tẹ love ẹ dákun wọn bẹ̀ yín ní ọ̀nà kó dábìlẹ̀ ràn mí lọ́nà nìyẹn tí a ti gbọ́ gbogbo máa kó òjò ṣe tẹ́ ń wo bógàmù. ẹni tí ó ń ṣe kí ni ẹni tí ó ń kọ́mọ nílé kéwu ni àáfàá lápè ẹni tí ó ń ṣe wáṣí ni àáfàá lápè ẹni tí ó ń ṣe kí ni títàsí àpè ní àáfàá yẹn ustaz tá a bá pè yẹn ní ustaz akọ́nilẹ́kọ̀ọ́ ni ṣé yé yín ṣé wàá rí ǹjẹ́ ń pè ní ìwà burúkú àti ìwà dáadáa ọwọ́ ẹni Ọlọ́run ló wà ìmọ̀ ẹni Ọlọ́run ó ṣókùnkùn púpọ̀ jù ọlá pé àwọn ni wọ́n ń kọ́ wa pé báyìí ni Ọlọ́run ṣe wí ni la fi da gbogbo ẹ̀pọ̀ lóde tòní. ẹ̀yọ́ náà ọlá ọtí wá
ọlá pé àwọn ni wọ́n kọ́ ni bọ́lọ̀ ń ṣe wí ìtọ́lọ̀ ń sọ ní láàá fi dá gbogbo ẹ̀ papọ̀ lóde tòní ìlà fi wá ń pè wọ́n lẹ́ni ọlọ́run ló wá jẹ́ pé tá a bá bá nǹkan tó wá kù díẹ̀ káàtó lọ́wọ́ wọn mẹ́mẹ́ lómi àmọ́ torí ẹ̀ fi ya ọ́ ní èṣù pé àbẹ́ báwọn tá à ń tẹ̀lé nu ṣùgbọ́n ẹni tí kò bá mọ nǹkan kan àwọn ní kíní yẹn máa ń ṣe má torí tiẹ̀ má fi ya ẹni èṣù má fi kúrò lójú ọ̀nà kó o mọ̀ sọ pé iṣẹ́ tó wá ṣe ọ̀tọ̀ ni iṣẹ́ ẹni ọlọ́run ọ̀tọ̀ ni tó o bá ti mọ eléyìn ní tí àáfàá kan pásítọ̀ kan bá rí kó wí àbí pásítọ̀ kan bá rí kó wù níwà kò kàn wọ́ ìrìn àjò ìwọ àtọlọ́run rẹ ni kó o mọ̀jẹ̀ kó bàjẹ́. ṣé òun ni tí mo fẹ́ ni kò mú òkun tí mo fàyọ nípa pé àwọn àáfàá nílẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n ń ṣe ẹ má jẹ́ kí ìyẹn kó mú wa ṣìnà olùkọ́ ni wọ́n táwọn lọ kọ́ nǹkan tí wọ́n ń gbẹnu Ọlọ́run sọ ẹni tó jẹ́ ẹnu Ọlọ́run ẹni tó wọ́n ni tí ń yẹ yín ẹni tó wọ́n ni téèyàn bá ti mọ̀ báwọn pé ẹni tó jẹ́ ẹni Ọlọ́run ẹni tó wọ́n tí ẹni àfáà kan bá ṣe. ẹsọ̀ kan ní pé àwọn àfáà tó wà ní orílẹ̀-èdè lókèsàn fún wa nìyẹn pé wọ́n lọ kọ́ nǹkan ni olùkọ́ ni wọ́n àbí. bẹ́ẹ̀ ni olùkọ́ ni wọ́n. olùkọ́ ni wọ́n. n tí wọ́n á kọ́ ni wọ́n ń sọ jáde. dáṣì pé nǹkan tó ń lọ kọ́ yẹn ni ló fà ní ó fi gbàgbé orísun wọn gẹ́gẹ́ bí ọmọ káàrò jíire àbí ṣé ibi kan tó túmọ̀ sí ní kọ́ yẹn. torí tó yẹ pé gẹ́gẹ́ bí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́ yẹn a mọ̀ pé kó tó lọ kọ́ ẹ̀kọ́ ó nìkan táwọn bàbá wa ń ṣe gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe nǹkan tí wọ́n dáyé bá àmọ́ láì pé ẹ̀kọ́ tó lọ kọ́ yẹn ló fà á ní wọ́n fi fẹ́ fi da ìṣẹ̀ṣe yẹn nù wọ́n fi sọ ìṣẹ̀ṣe yẹn tí ẹlẹ́bọ lóde tòní àbí bẹ́ẹ̀ kọ́ ni àbẹ́kọ́. bàbá ẹ ṣe sọ̀rọ̀ níbi tẹ́lẹ̀ yẹn mo fún ilé ẹ̀sánfù kan wọ́n ní tẹ́ bá dé orílẹ̀-èdè Mali lọ́dọ̀ wọn lónìí àfáà tó wà Mali mo fẹ́ sí bí bóyá kò sí Nàìjíríà tẹ́ jẹ́ àfáà kakùkakùn mo débẹ̀ mo gbé bẹ̀ mo mọ̀ ṣe wọn. ẹ bá mi pé ètò ẹ bá mi ṣí ẹ dákun ojú tí ń wò mí. tí àwọn ṣe máa ń ṣe àwọn mú ìṣẹ̀ṣe àwọn mú ìṣẹ̀ṣe wọ́n mú mọ́ ohun tí wọ́n ń ṣe tí ń yé yín ṣe Áfíríkà yìí ó máa ń dá púpọ̀ jù pé ẹ dákun ẹ jẹ́ ká gba Áfíríkà lọ bó bá jẹ́ àfà gbìyànjú kó gba Áfíríkà lọ kó padà sílé ní àwọn Áfíríkà kọ̀ọ̀kan kó gba wọn lọ kó jẹ́ ìgbà tó bí 5 kó padà sílé torí Islam yìí wọ́n mú wa ní tẹ́yẹ yìí wọ́n mú wa bá wa ní. ẹni mo fi sọ fún yín pé ibi tẹ́ ń lọ yẹn mo fi sọ fún yín pé àwọn àfáà kan wà ní Mali wọ́n máa ń fi kan tí wọ́n kọ ẹ̀fọn báyìí tí wọ́n mọ̀ wá oṣù tí wọ́n mọ̀ jó tí wọ́n mọ̀ lùlù tí wọ́n mọ̀ lùlù tí wọ́n mọ̀ jó tẹ́yẹ yín tí a bá ń wá oṣù èèyàn kò kọ́ńdà ní o èèyàn kò sọ pé tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ìdá nínú àwọn àfà ní àwọn àfà ilẹ̀ Yorùbá tẹ̀yìn ń sọ yẹn Ànábì wí Kùránì wí Ànábì wí Muhammad wí àdìsí wí. ẹ̀ka mẹ́ta lẹ́sọ̀ yẹn ẹ jọ pé Kùránì wí Ànábì wí àdìsí wí ṣé bí àwọn àfà sọ pé ọ̀rọ̀ tó wà ní Kùránì ó ní Muhammad sọ níbi ń kọ́ wa lẹ́sìn tàbí ń tẹ̀lé àbí ọ̀rọ̀ tí màlúbì sójà ìlẹ́nu tóun ni á tẹ̀lé ni àbí ọ̀rọ̀ tó wà ní Kùránì lábẹ́ tẹ̀lé tó kò tí ì yé mi nísìnyí o ọ̀rọ̀ mẹ́ta lẹ sọ báyìí o ẹ bá nànà ní ẹ̀ táwọn èyí tí ń wò wá àti tí ń gbọ́ wa kí wọ́n ibà kó lè bá understand nǹkan tẹ́ mean lórí àwọn ìbéèrè yẹn o. ẹ ṣeun púpọ̀ jù olóòtú mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe nígbà tí Quran tó sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ síbò ó sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Example púpọ̀ nǹkan ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló ṣe ní kọ̀kọ̀ látàrí wípé kó mọ̀ dá wàhálà sí wa lọ́rùn tó ń bá lọ tán báyìí náà. àwẹ̀ tánàbí gbà ní kọ̀kọ̀ ó pọ̀ púpọ̀ jù tí jẹ́ kòkò jẹ́ kó ká mọ̀. náfìlà tánàbí yíyan ní kọ̀kọ̀ ó pọ̀ púpọ̀ jù ṣé ń yẹ yín tí kò gbé síta ṣé ń yẹ yín olóòtú. àgbọ̀yé. ẹ wá rí Quran ìwé Ọlọ́run tánàbí dìmọ̀ tó gbà wá
pé ẹ lọ máa wá nǹkan kan ń bẹ̀ ẹ lọ máa wá gbogbo nǹkan ń bẹ̀ débi pé nígbà tá a tún wá ṣe tẹ́rẹ́bìyẹ títí a tún máa gbé kùránì gan kan tẹ́ ẹ rí yẹn o ìwòsàn ńlá ni. ṣùgbọ́n tí mo fi sọ ànábì sọ ànábì nígbà tá à ń lo ayé lọ nílẹ̀ Yorùbá táwọn bàbá wa tí wọ́n gba Islam olóòtú tẹ́ bá sùn ọmọdé ni wọ́n gbà náà àwa gbọ́njú bá àléfù bá tá sá jímú ankarami amèrúwa dàlísàlẹ̀ bẹ́ẹ̀ làwa bá tẹ́sí kálí ṣé ó ń yé yín àgbọ́yé bẹ́ẹ̀ làwa bá tẹ́sí kálí nígbà táyé tó ń sún wá lọ wájúwájú tó tún sún wá lọ àlèfà tá sá jímú ẹ o dá o sá o sá o sàyìn kàyìn ìfàyìn gbà àtúngbà báyẹn ṣé ń yé yín àwọn afẹ́lẹ́ yẹn dàgbà nígbà tó wá dúró yá àtúngbà àlèfà tá sọ jọ jẹ ẹ ọ àtúngbọ báyìí eléyìí tí mo sọ gbẹ̀yìn báyìí kí ló fà á tí àfi ń gbọ́ báyẹn látàrí ayélujára ọ̀làjúdé a rí bí ẹ ṣe ń ṣe ní mọ́kà bí ẹ ṣe ń pè jáde ní mọ́kà pronunciation tó ń jáde lẹ́nu wọn a rí bó ṣe ń jáde gbà láwa ṣe kọpí ẹ̀yìn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìṣèlú làwa gbé sórí la fi ń kọ́ńdà ní ìrìn àjò tí àwọn bàbá wa rìn bọ́ tẹ̀lé nípa Islam a máa kọrin tí wọ́n bá sún jà láńjọ́ kìnìún àná nígbà tí ìmọ̀lẹ́ dé bàbá tó bí bàbá tèmi tá ń pè ní òní òun ló bí adébíyí bàbá tèmi tá ń pè ní ọ̀lẹ́lẹ̀ àwọn wọn lọ gba ìsìláàmù ni bàbá tèmi bàbá tó bí bàbá mi lọ gba ìsìláàmù ni wọ́n ń pè yẹn kọ̀ọ̀kan wọn kí ni ó gba ìsìláàmù gbogbo àwọn òòṣà yìí ń kọ́ tó fi ilẹ̀ déyé yín ẹ kí orúkọ tẹ́ ń fún wọn fún yẹn kan ní onítọ̀ àwọn ọmọ rẹ ń kọ́ kí lórúkọ tó fún àwọn ọmọ rẹ èyí àwọn bàbá wa gbogbo tó ní ìwọ ń kọ́ kí ló ní làwálì ní láwálì olùkọ́ tẹ́ fún ọmọ ẹ̀mí bàbá tó wá bi léèrè bàbá tó wá bi bàbá tó bi bàbá wa léèrè àwọn ọmọ wa rẹ ń kọ́ kí ló fún àwọn èèyàn olùkọ́ ń bẹ pé àmì nù bàbá náà ní àmì nù ó nù ọmọ mi nù ìkejì kan kí ló fóun ó ní sàláwù bàbá nílé oko ilé ìdá pé ò sàláwù ká tó wo elédùmarè pé oko ilé yìí ò tó fún ilé yìí ó dáa púpọ̀ jù pé sàláwù pé ò sàláwù ká tó wo elédùmarè ẹ̀rí àwọn ìgbà ìsìláàmù wa wọlé tẹ́lẹ̀ táwọn bàbá wa gbà wọlé tẹ́lẹ̀ ìrọ̀rùn mi débi pé ìsìláàmù wọn ń tàn ló wọ́n ń tàn káàkiri ilẹ̀ Yorùbá tó bá débì kan àwọn tó wá jí ọdẹ tó jẹ́ onígbó tẹ́ǹsì gbogbo ẹ̀ ní wọ́n á máa sọ fún wọn pé ǹjẹ́ yìí wọ́n á lè gbà síláàmù bẹ́ẹ̀ àwọn tó ti wá wà ní ìsìláàmù tẹ́ ń gbà síláàmù wọn ni wọ́n wá sọ fún wọn pé irọ́ o làwọn wá fi ń sun ìjálá ń gbà náà ìjálá tí ń sun ń gbà náà ni pé ìmọ̀lẹ́ òpé amọ̀sọ̀dẹ ìmọ̀lẹ́ òpé amọ̀sọ̀dẹ bá a bá kírun tán o ká gbébọn wá ìmọ̀lẹ́ òpé amọ̀sọ̀dẹ bí Islam ṣe ń tàn kánú nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àsìkò tá ń lò yìí àwọn alákàgbàǹgbèjì ẹ̀sìn tí wọ́n wọlé dé yìí wọ́n fọ́ gbogbo ẹ̀ wọ́n fọ́ lójú lójú wọ́n fọ́ gbogbo ẹ̀ nífọ̀ débi pé àáfà tó mọ̀mọ́ jìnlẹ̀ kọ̀ọ̀kan àti báàtì ní àti gbangba kò lè jáde mọ́ báyìí kó sọ báyìí ní Islam rí ó ti dẹ́lẹ́bọ ó sọ dẹ́lẹ́bọ ó ṣe kí ni wọ́n sọ dẹ́lẹ́bọ. àwa inú mi dùn ọ̀là pé táwọn ṣe ń lọ àní pẹ́ parí ètò torí àdìfẹ́ bẹ̀rẹ̀ pàdé ìbéèrè kan sọ sí mi lọ́kàn lórí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó mọ fẹ́ kẹ́ bá bá ọ̀rọ̀ wọn díẹ̀
nígbà tí wọ́n wájà àfà kan wọ́n pe àfà kan ní Sekiu Situ tẹ́ bá gbọ́ sí tí ń bu àwọn àfà ipe gbogbo àfà tí wọ́n lọ kírun sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ lára kò lẹ́tọ̀ọ́ láti gbé wọn kírun sí wọn lá pé wọ́n ogun wátá àbí wọ́n wọ̀ náà àbí ó ṣèpè fún wọn sá pé àwọn ogun ẹ̀ mọ̀ pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́bọ ni wọ́n Ṣàngó ni wọ́n ò ṣe wọn ò gba ìsìláàmù gbọ́ ojú ò lẹ́yìn fi rí ọ̀rọ̀ yẹn àbí kí lẹ́fẹ̀ẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ bá a sọ gbólóǹkà méjì ká tó parí ètò ó kù 10 minutes láti parí ètò. ẹ ṣeun olóòtú mo kí yín púpọ̀ ṣe rí ìrìn àjò yẹn ìrìn àjò tòsí bí ni ṣùgbọ́n ẹni tó lansí ẹ̀ jáde kò mọ ẹni tí ń pè ní Ọlọ́run kò dámọ̀. ẹ bá mi ṣí ètò yìí ojú tí ń wò mí ẹ dákun ojú yóò ní fọ́ etí yóò ní di etí ní gbọ́ mi ẹ bá mi ṣí ẹ bá mi tẹ̀lé ọ̀kókó fàyà mọ bẹ̀rẹ̀ ni mo ọmọ yín náà ni ibi Yẹmí Ismail Ọláìtàn tí mo fi ìlú orílẹ̀-èdè olómìnira Benin fi ṣe ibùgbé tí gbogbo ẹ̀ mọ̀ sí Kòtónù kìí ṣe Benin Nàìjíríà o ẹ má ṣe wà gbọ́ o orílẹ̀-èdè olómìnira Benin òun làdí sí ètò ìtàǹtì lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi pín ètò náà ẹ bá mi ṣí ẹ bá mi tẹ láì kókó fàyà. olúwa rẹ̀ kò dá Ọlọ́run mọ̀ kò sì tún dá ara rẹ̀ gangan mọ̀ ẹ kí o kò ṣọjọ́ òní ni mo fẹ́ sọ irú ẹni tí Saheed jẹ́ níta tẹ bá pè mí wá rí òtò náà má sọ irú ẹni tó jẹ́ màá yàn fún ẹni ṣùgbọ́n ìrìn àjò bàbá wa Aláàfin Ọ̀yọ́ ni mo fẹ́ sọ bàbá Aláàfin Ọ̀yọ́ ọba ní ṣe ẹ wá gbọ́ ṣe ń yé yín nígbà tí Ọlọ́run sọ pé nínú ọ̀rọ̀ rẹ̀ iná àmọ́ tẹ̀lé ó ní wà tí ò lá wà tí wọ̀rọ̀ sí ò lọ tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ gbọ́ àgbọ́yé ẹ̀sìn ni à ń gbọ́ wọn ò gbọ́ àgbọ́yé ẹ̀sìn wà tí ò lá wà tí ò ẹ tẹ̀lé àwọn kíni aṣíwájú yín tí òun bá fẹ́ gbọ́ àgbọ́yé ẹ̀sìn gbogbo tó ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ló ń gbà lọ́wọ́ Elédùmarè ó dẹ̀ máa kẹ́sàn rẹ̀ láìpẹ́ yìí wá tí wùlẹ̀ sọ yẹn ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀ ni pé nínú gbogbo bí tá a bá wà olórí ló jẹ́ fún ẹni president yẹn jẹ́ ni àwọn aṣíwájú nínú àfáà ni ẹ tẹ̀lé wọn ṣé àwọn tí wọ́n lọ bá bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá Alhaji Muideen Bello Akéwùgà Gold tí gbogbo wọn wà mẹ́ bàbá wa Akéwùgà Gold tí gbogbo tá a mọ̀ níbẹ̀ ẹ dákun sáwọn òṣìwájú kò já síwájú nínú ẹ̀sìn kó lọ mú àyà yẹn lásán gan àyà yẹn gan láfẹ́ fi ṣèdájọ́ fún un ẹ tẹ̀lé àwọn aṣíwájú yẹn tẹ̀lé ní àwọn aṣíwájú yín sáwọn tó lọ bá yẹn sáwọn ò mọ ẹ̀sìn ni àbí wọn ò mọ kankan àbáwọn jẹ́ aláìmọ̀kan ènìyàn kálọ ọ̀rọ̀ ní Kùránì mo lọ mú jáde yẹn kì í ṣe ọ̀rọ̀ ní ìwé o pé ẹ tẹ̀lé àwọn aṣíwájú yín ṣe ń yẹ yín èdè àwọn tó dé lọ ọbẹ̀ yẹn ẹ máa gbọ́ mi Ọlọ́run tó nínú kó lọ wá àdìsí ẹjọ́ àbí tí ó bá àdìsí yẹn kó lọ wá dáadáa ó ní ọba ìdájọ́ ọba òun ní ṣe níwájú ẹnìkan níta bá pè ní ọba tó ọba fi jẹ ọba òun ni tó bá dìgbà mi tẹ̀ bá gbé mi wá àwọn pẹ́rẹpẹ́rẹ nǹkan kan bẹ tí mo ṣetán láti tú nínú pé Ifá ni Ìsìláàmù ni ibi tí Islam ti jáde ibi tó ti jáde nínú Ifá tó bá dọjọ́ yẹn máa ṣàlàyé ẹ̀ fún mi kò sáàyè fún ìtúrágó fún wa báyìí àwọn ọba bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbogbo ọba láyé Ọlọ́run ní ṣèdájọ́ wọn níbì kan ọlá pé a mọ̀ pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ mùsùlùmí ni ó fi sínú mùsùlùmí á ṣètò Islam fún kán tó wá lọ ṣètò ìbílẹ̀ fún tó bá jẹ́ pé bàbá aláṣọ kírísítẹ́nì ni ẹgbẹ́ lọ kírísítẹ́nì kí pásítọ̀ wá kó pray ní ìlànà tí ó wà kẹ́ tó wà lọ sí ìdálẹ́ ètùtù fún tí ẹ bá ṣe ètùtù fún ìlú fún ọba bó ṣe yọ fọba a máa rùn ìlú a máa run òṣì a máa ta ọmọ ìlú
ìlú àsìmọ́ túká. wótòwótò nìyí tí ọmọkùnrin tẹ́ ń pè ní Saheed yẹn ń sọ kò dá Ọlọ́run mọ̀ kò sì tún dá ara rẹ̀ mọ̀. bàbá inú mi dùn fún gbogbo ìbéèrè tí ẹ bá wa dáhùn sí ọwọ́ akọ ẹyọ kan látó kẹsẹ̀ ńlẹ̀ mo fẹ́ kó jẹ́ bí ìmọ̀ràn fún àwọn tí ń fi ọba jẹ ní ilẹ̀ káàró òjíire torí nígbà ìwáṣẹ̀ ọbakọ́ba tó fẹ́ jẹ nílẹ̀ káàró òjíire wọ́n máa ń wọ ìpẹ̀bí ọ̀dà bí ìsìn tó yẹ pé àwọn olóṣèlú yẹn ní fi wọ́n jọba báyìí ṣé ẹ tún fẹ́ kí ìwé ọmọ kọ̀ǹtínú lórí ilẹ̀ káàró òjíire ni àbí ẹ fẹ́ kí àwọn tí ń fọba jẹ yẹn kí wọ́n mọ mẹ́sọ̀ pé ọbakọ́ba tó fẹ́ jẹ ní ìsìn nílẹ̀ káàró òjíire kí wọ́n mọ mẹ́sọ̀ pé wọ́n wọ ìpẹ̀bí wọ́n tẹ̀lé àṣà wa kọ́ mọ́ tẹ̀lé àwọn olóṣèlú kí n fi wọ́n jọba mọ́ àfẹ́ tó yà fẹ́ kí àṣà wa kọ́ parẹ́ lásìkò tá a wà yìí lásìkò tá a fẹ́ gba Yorùbá nation yìí a fẹ́ mú àṣà wa lóògùn dùn mo rẹ́ bá mi ọ̀rọ̀ nímọ̀ràn lé lórí. ṣé a ti dá ayé Ọlọ́run ó wá dá àwọn kan síbẹ̀ Ọlọ́run ó tún dá ètò síbẹ̀ bí láìrọ́ mi kàába ó sì dá gbogbo nǹkan tó ń dé ètò tí ìrìn àjò ẹ̀yin Yorùbá tí ìrìn àjò yín ò fi ní dàrú ó gbé fá fún wa. ẹ bá mi ṣí ètò yìí ẹ bá gbọ́ dáadáa wọn kó jòjì rẹ dẹ́wọ̀n gbogbo ẹ bá mi ṣí ẹ gbogbo fara. àwọn tí ẹ rí ní àgbàlagbà nílẹ̀ Yorùbá tí wọ́n fi ìbílẹ̀ ìṣẹ̀ṣe pilẹ̀ nǹkan wọn yìí ṣèèyàn lásán òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. wàláì sọmọdé tí n bá ń sọ̀rọ̀ mi tí mo bá ṣe nǹkan tó àbí bóyá mo ń sọ̀rọ̀ kan nítorí kankan ni Ọlọ́run bí mi léèrè òjíṣẹ́ ni wọ́n àwọn wò sùn pé ábà gbogbo ẹni tá a bá fẹ́ fi sórí àga yìí láyé ẹ jẹ́ ká lọ ṣe ìwádìí kọ̀ọ̀kan ẹ má jẹ́ ká ṣe ìwádìí pé ọmọlúwàbí ni tó bá dé báyìí láti ibi tó bá dé ọmọ náwó fún gbá ó náwó fáwo ó ń ṣe kòkó báyà sásùn nǹkan kan àwọn ìṣẹ̀ṣe àgbàlagbà wa ò wò bẹ́ẹ̀ wà ní tọ́rọ̀ bá rújú ẹ lọ bilẹ̀ léèrè orí àga ọlá nì tá ní ìṣẹ̀dá rẹ̀ rọ̀ mórí àga ọlá láwà gbé fàjẹlẹ̀ láàbí fàlérè tí ìlú ó fi ṣe kíni tí ó fi tùbà tí ó fi tùṣẹ́. tí ó fi tùbà tí ó fi ṣe kíni tí ó fi tùṣẹ́. Náwà ní ẹ̀lọ́ mú lágbátá tí ń ṣe fìgánẹ́ńtà àbí tí ń ṣe fọ̀gánáísà ọmọ ti wà lẹ́kọ̀ọ́ kí ní ṣe lẹ́kọ̀ọ́ ní ṣe fọ̀gánáísà náà ni wọ́n wà lọ jí lójú oorun pé wọ́n ní ọmọ ọ̀bọ̀ ńlé o ẹwọ́ mi ọlọ́lé o ọlá pé Ifá ló mú àbí ọlá pé Ifá ni ẹ̀lọ́ mú wá ẹgbẹ́ ọlọ́lé o kí ni mo fẹ́ lọ sí ńlé nǹkan kan wọ́n ti fún ọ lówó ọkọ̀ wọ́n tún fún ọ lówó tó fáwọn màmá àgbàlagbà wọn ó tún fún ọ ti fi kó wa nínú nígbà náà ni wọ́n bà délé wọ́n bà ní kábíyèsí o ìlàyé fi ń rújú lòdì ìlú fi ń tòrò ẹ̀yin náà wo ọba Olú Ìwó nígbà tí ń ṣe wọ́n ran mọ̀ wá mọ́ rẹ́rìn àwọn èèyàn mi wá mọ́ bí nílé rẹ̀ pé kí ni mú mi rẹ́rìn tí bó bá dé ṣe ní ṣe mú ní kò ṣe ní ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti tàpá sí ìṣẹ̀ṣe baba ńlá baba wọn bí iṣẹ́ rí mi ó sọ títí tí bọba Olúwo ní ẹ dúró o ẹni mi ìgbà òòṣà kankan o ẹni Ifá kọ́ ló fè mí sọba o Arẹ́gbẹ́ṣọlá gọ́fìnà Arẹ́gbẹ́ṣọlá ló fi mí sọba o ẹ̀yin náà wá wo ìyẹn tí fáwọn ẹ̀wù sí wùwà tó wá yẹn ẹ wá wò ṣé eléyìí ò ti tó ẹ tó jẹ́ àpẹẹrẹ tó gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ ní gbogbo ọba Yorùbá láyé ní pé gbogbo wa àwọn afọbajẹ gbogbo yín pátá kẹ́ ẹ lè sùn re tẹ́ ẹ bá tó náà kẹ́ ẹ tó bá wà lálẹ́ rẹ̀ ẹ fi Ifá yan olórí sípò tí Olúwo tó ẹ̀kọ́ fún gbogbo ènìyàn
ló wọ́n ń kó wọ̀nràn ṣe nígbà tí ì ṣe pé fálọ́ yàn án bá a bá sì délùú míì tí fáwọ̀yàn wàláhì bọ́ bá ṣe wọ̀nràn tí ìlú ló tún máa ṣe wọ̀nràn gbogbo ibi tẹ́ni tá a bá fi fáyàn ọ wà lóríṣiríṣi ó sì tún wà nínú ara tèmi gangan pàápàá tí mò ń bá yín sọ̀rọ̀ ìlú èròjò ìlú èdúráyè ìníyí pé tá a bá fi ìṣẹ̀ṣe wa kalẹ̀ ohun tójú wa ò rí ò ní dáa kò ní dáa ìṣẹ̀ṣe ńlá tẹ̀lé ní ìsìláàmù wa ò fi jókòó wàláhì bàbá tẹ̀lé ìṣẹ̀ṣe ìsìláàmù wa ò lè jókòó ẹnu ò lè lọ lọ́nà kan. àwọn bàbá wa ń bọ̀ láti ọdún yìí kí là ń ṣe à ń ṣe tí àsìkò mọ́lídì bá dé o à ń ṣe mọ́lídì nàbíyù là ń káàkiri kékeré táwọn akéké àsìkò ìbájúbẹ́ ni wọ́n mọ lùlù tẹ̀lé wa láwọn kẹ́ mọ́lídì nàbíyù láwọn ṣe gbogbo ẹ̀ nígbà tẹnu òkú gbogbo táwọn bàbá wa fi kún ẹ̀sìn láti lè jẹ́ pé kí ẹ̀sìn dáa láti lè jẹ́ pé kí ẹ̀sìn dùn nígbà tá a ń dáyé sí àwọn kan yọ kú wọ́n fi ń pè àwọn ìrìn àjò táwọn bàbá wa ń rìn tẹ́lẹ̀ bọ̀ wọ́n fi ń pè wọ́n lẹ́lẹ́bọ̀. wọ́n á ṣe àwọn ayé lọ́nà. làwa ń bi wọ́n léèrè wípé nígbà tí ànábì yege tán nílùú mọ̀dínà tí wọ́n tẹ́wọ́ gbà nílùú mọ́kà tí ń bọ̀ kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà ẹ gbàgbé ni afọlátàkì ìlú náà ẹ ló ṣe làákàrẹ oríwo làná fífi wọ ìlú orin làná fífi wọ mọ́kà kí ló kọ níjọ́ náà ó ní tọ̀lẹ̀ àlèbádéró aláìná ẹ̀rí ìgbéyà àjàgbá àgbòrò aláìná wàndárí láìlá. lóòjọ́ mọ́dídì nàbíyù orin tá a mọ̀ orin tí a fi yin ànábì wọlé òun là ń kọ tí a yóò láti túmọ̀ ẹ̀kọ́ tá yóò fi parí. ẹ̀yin kan wá lọ gba ìrìn àjò kan látọ̀dọ̀ àwọn Pakistan lè gbé ìrìn àjò àwọn Pakistan wọlé ní gbogbo ẹ̀ fi ń porúgbó mu tó báyìí o. ẹ̀bí ń tàwọn èèyàn wa láti gbẹ wọ́n gá sí àwọn èèyàn lọ́nà ọ̀pọ̀lọpọ̀ wọn mú kò tí wọ́n mọjẹ́ fẹ́ múnú Islam náà padà wọnú Christian. wọ́n mọjẹ́ fẹ́ múnú Islam. ṣé ẹ ti gbọ́ ẹ̀mọ kóòtù òjìire ọ̀lẹ́gbẹ́ lẹ́nu bàbá wa tá a mú wáyé dédètò ọ̀lẹ́gbẹ́ lẹ́nu wọn yìí o fúdi èyí ẹ mẹ́yẹn ká sùn mẹ́yẹn ká sùn àti para. Yorùbá nation ìní ẹ̀sìn àlàáfíà ìní ẹ̀sìn tí yóò gbé wa débi tá à ń lọ níwájú Olúwa. Yorùbá nation òun ni kí ẹ jẹ́ ká tẹ̀lé o ẹ má jẹ́ ká tẹ̀lé àwọn pé a fẹ́ dìbò a fẹ́ sọ̀kọ̀ kò sí solution bẹ́ẹ̀ ẹ wòran pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí Ọlọ́run ti gbórí dìde tí èèyàn bá ní Bọ́lá Ahmed Tinubu ṣe yẹ yìí tẹ́ǹpù ní aṣíwájú tó bá sọ pé ní nǹkan bí oṣù méjì mẹ́ta sẹ́yìn tó bá ní èèyàn 23 àbí èèyàn 26 àbí èèyàn 10 ó máa dìde ní inú APC pé ó máa nawọ́ sókè fún tó fẹ́ jẹ president yóò bẹ́ẹ̀ tó ń sọ pé irọ́ ni. ṣùgbọ́n ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ǹjẹ́ Ọlọ́run tẹ́ ń pè ní jálàjàlálù tó bá jálulẹ̀ èyí tó bá jálulẹ̀ sọ́dọ̀ àwọn alágbára bí ṣe rí mi. ìdí wọn ò expect láyé èmi ó kàn wọ́n. ṣùgbọ́n ká tó máa lọ ẹ̀yin ọmọ Odùduwà ẹ padà wálé. Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá àtàwà bàbá wa ni nílẹ̀ Yorùbá ló wá sọ pé òun kì í ṣe bàbá wa tó fi wá dọ̀la bàbá àtàwa ni ń bọ̀ wálé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n wà náà sí Yorùbá ní ìṣàsókè èmi ọmọ mùsùlùmí ọmọ ọ̀lẹ́lẹ̀ èmi mo sọ. bàbá mùsùlùmí mọ̀ pọ̀ àwọn ọmọ náà máa jẹ́ ara wọn ń bọ̀ wá padà wálé wá náà sí àsókè ló sì tọrọ ìdáríjì. ẹ ṣé gan ni ẹ ṣé ṣùgbọ́n náà bí ká rọ́bìnrin sáàtì àmọ́ yá sí fún náà wàsálàtù alámísẹ́gbẹ́ mo rí gbé gbogbo ẹmọ kóòtù ojú ẹtẹ́ ń wò mí látàárọ̀ ẹgbàtún bàbá wa tá a mú wá etí ìgbọ̀nyìn ẹgbàtún fún gbogbo àwọn ọ̀rọ̀ sí tí wọ́n bá wa sọ látàárọ̀ ẹ sì rí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin afọbajẹ ilẹ̀ kóòtù òjíire ọ̀lẹ́dígbọ̀ yìí o ẹ dákun ẹ gba àmọ̀ràn ọmọ yín
ẹ gba ìmọ̀ràn àwọn ọmọ yín, ẹ má yẹ kó lóṣèlú ọ̀tán yìí, ẹ má gbowó lọ́sèlú tó yẹ pé ẹni tí fóòmù òun lẹ́wà yàn ti pò àfẹ́ mọ́ ẹ tọ́ bó ṣe dáa ẹni tí bàbá yàn ti pò ní kẹyìn ti bẹ́ especially ọba tó dáa fẹ́ yàn tó fẹ́ jẹ Aláàfin Ọ̀yọ́ láwò tá a wà yìí òun ló fàlà fi ń pariwo báyìí pé ẹ̀yin afọbajẹ́ ẹni tí bàbá mú ní kẹ́ bá yàn ti bẹ́ o iṣẹ́ tí bàbá wa gbé kalẹ̀ kó kọ̀ǹtínú ẹ̀ àfẹ́ ọba olóṣèlú mọ́ nílẹ̀ kóòtù òjíire abẹ́yìn ni àrọ̀ yìí ni gbogbo ẹ̀yin afọbajẹ́ ilẹ̀ kóòtù òjíire ẹgbọ́ ọ̀mọ̀ràn tá à ń bá yín sọ kò sì máa lágbára Ọlọ́run bàbá dáadáa ni yín ìyá dáadáa ni yín kò ní tẹ́fẹ́ tì wá sí torí ọmọ ní oníṣẹ́lì bẹ̀bẹ̀rẹ̀ táfilẹ̀ kẹ̀tì dọ́mọ ẹlòmíì o ọ̀rọ̀ bàbá wa Tinubu tí wọ́n sọ tí bàbá mẹ́nubà kó tó parí kó tó kù ní iwájú ètò lóòótọ́ bàbá wa ní Tinubu ń ṣe lóòótọ́ bọ̀ lọ́dọ̀ tèmi o ojú táwọn fi wò làwọn fi sọ yẹn àmọ́ ojú tèmi fi wò lẹ́yìn fẹ́ fi sọ tèmi yìí bàbá wa ni wọ́n jẹ́ lóòótọ́ bọ̀ bàbá wa tí wọ́n jẹ́ ìgbà tí gbogbo àwọn ọmọ kóòtù òjíire tí ojú ń pọ́n wa tí ìyà ń jẹ wá àárí wọn o wọn ò fi bàbá hàn sí wa o wọn ò ṣeré bàbá sí wa o ìgbà tí ọjà sásá lọ jó nítorí ní ọdún tó lọ lọ́hùn wọn gẹ́gẹ́ bí bàbá tí bàbá mo fẹ́ wọ́n tó pé bàbá ni wọ́n ń ṣe nílẹ̀ kóòtù òjíire gẹ́gẹ́ bí bàbá ṣé wọ́n lọ kí àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí wọ́n lọ bá wọn kẹ́dùn wọn lọ bá wọn kẹ́dùn ìgbà tí nǹkan ṣe ọjà jó ní láti pọ̀ tí wọ́n lọ nǹkan tó fà ní pé àwọn sọ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ọ̀n fẹ́ jà fún wọn tí wọn ò sì mọ̀ pé nǹkan tá a gbé dání Ọlọ́run ọba níbà wá rìn èèyàn kọ́ Ọlọ́run ọba ló gbé kalẹ̀ Ọlọ́run jù wọn lọ tí wọ́n jọ Ọlọ́run lọ ní wọ́n jọ Ọlọ́run lọ là ipò tó lé lónìí ṣé agbára wọn ni agbára Ọlọ́run ló gbé wọn débẹ̀ àwọn wọ́n sì wọ́n fẹ́ fi Ọlọ́run wọ́n fẹ́ fi gbàgbà pẹ̀lú Ọlọ́run wọ́n sì mọ̀ pé ẹ̀dá kan ò lè fi gbàgbà pẹ̀lú Ọlọ́run láéláé ìwé ìdàbẹ̀ tó wà fi gbàgbà pẹ̀lú Ọlọ́run ìwé ìdàbẹ̀ máa ń jábọ́ ni òun ló fà ní ìsìn táwọn ọmọ tí wọ́n náà parí pé àwọn làwọn bid tí wọ́n fi wá ń sọ pé àwọn náà wá náwó kí pé àwọn náà fẹ́ kọ̀ǹtẹ̀ lẹ́yìn wọn sẹ́yìn pé Ọlọ́run bò sí lẹ́yìn wọn mọ́ tí wọ́n bá ṣe wà nísìn ẹ̀yìn ni wọ́n tòsí wọn ò lè àjà kẹ̀ mọ́ bàbá orílẹ̀ Akíntóyè lọ́wọ́ láéláé ó dòdì tó ìgbà tí bàbá ń pariwo bàtà ń pariwo láti 2020 wọn ò sọ wọn kan àwọn Fúlàní ni wọ́n ń gbìjà ọjà tó ń sásá wọ́n kó lọ ilẹ̀ Haúsá ọjà tó ní ọjọ́ láti pọ̀ wọ́n kó lọ Katsina 50 million wọ́n pín ẹ̀ka tó ń wà fún àwọn ọmọ wọn tó wà fún ọ lówó tó bá wọn kẹ́dùn wọn ò ṣe é pápá ń bá rí ẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n parí lẹ́sí tó gate ṣé wọ́n sọ̀rọ̀ sí lórí kìí ṣe ilẹ̀ Haúsá ni wọ́n ti pààyàn o ilẹ̀ Yorùbá ni o ní Lagos State wọ́n ti pààyàn o nílẹ̀ Edo Gate gbogbo àwọn ọ̀dọ́ tí ń jà fún ìgbà ìrọ̀rùn wọn nǹkan tó ju àwọn ẹ̀ẹ́sà sí fojú wọn rí wọ́n ń jà fún torí pé ẹ ti wá nẹ̀yìn lẹ́ni tó gate ẹ̀yà gbé wọn ti stop ní tó gate tó lẹ́ pé owó Lagos State lẹ́bi bíìdì ẹ̀ gẹ́gẹ́ sọ ara yín ẹ wá torí ìyẹn ẹ wá lọ ráwọn sọ́jà pé kọ́nà pa wọ́n ìbàdàn pa wọ́n tán àgàdé ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá tẹ́ pé ayín tó àwọ̀ òyìn rẹ̀ bá aṣíwájú mọ́ jàgàbá bandit àwọn ẹ̀ṣẹ̀ bá aṣíwájú mọ́ ọ̀daràn la rí sí àmọ́ Ọlọ́run sọ pé tẹ́ bá padà tẹ́ bá túbá á foríjì yín àmọ́ tẹ́ bá túbá tẹ́ gbé ẹ̀dí ìtòrí kunkun náà ni ibi dábàá ayín ẹ̀yin náà rí ṣe ti gbọ́ fúdìí èyí ọ̀rọ̀ wa kò ní jù báyìí lọ lónìí tó bá tún yá á ti mọ̀ pé àwọn ẹlòmíì rétò wọ́n ti mọ̀ bá wa lọ fún di èyí ẹ bá wa share ètò yìí ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love kò ní súwà kò ní rẹwà Yorùbá nation no going back yo ó ju wá sí musẹ no going back now ṣe ti gbọ́ ẹ ṣe gan ni ẹ já kan náà tẹ̀mú wa kábí kásẹ̀ ńlẹ̀.
Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Àkájọwọ́ la fi sọ́yà ẹnìkan ìjáwádé. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Àkájọwọ́ la fi sọ́yà ẹnìkan ìjáwádé. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Àkájọwọ́ la fi sọ́yà ẹnìkan ìjáwádé. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Unity ló dára kájọ fi mọ̀ ṣọ̀kan. Àkájọwọ́ la fi sọ́yà ẹnìkan ìjáwádé. Àyè ìpọ̀wọ́ mẹ́jọ rí sábọ̀ ọjọ́ mẹ́jọ níyàwó. Òṣùṣù ọ̀wọ̀ sóhun ló lè gbálẹ̀ wọn. Àwọn ọmọ Yorùbá kó lóòrò ìlú. Àjọ bí inú kan bára wà lólóòtọ́. Ìmọ̀ wa tó ṣọ̀kan lábí kó dájẹ́. Àyè ìpọ̀wọ́ mẹ́jọ rí sábọ̀ ọ̀pùlà o. Tó jẹ́ mẹ́jọ níyàwó. Òṣùṣù ọ̀wọ̀ sóhun ló lè gbálẹ̀ wọn. Àwọn ọmọ Yorùbá kó lóòrò ìlú. Àjọ bí inú kan bára wà lólóòtọ́. Ìmọ̀ wa tó ṣọ̀kan lábí kó dájẹ́. Obìnrin ò lánú lẹ̀ láì fọ̀rẹ́fà o. Aláǹpọ̀ nílé ààyè wọ́bẹ̀ o. Àwọn ọmọ kóòtù òjìrò. Ìfọwọ́sowọ́pọ̀ tó ọmọ ló yẹ wá. Káyé lórí àtẹnujẹ kára wa lọ́pọ̀. Àwọn onílé ríra tó bá bá dára lọ. Tábàgbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọ bí. Tábàgbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọ bí. Tábàgbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọ bí. Ó ṣe Yorùbá kó ṣe Yorùbá. Ọ̀rọ̀ Yorùbá nation bí wá ní ìfàmì ìfàmù. Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀. Àwa náà ló máa pa ìràwúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló fi lè lọ́kùnrin. Òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú. Oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fún ní lóko ọ̀pẹ̀rú.
ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation kí wá ní ìfàmìfà o Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ àwọn náà ló máa padà wúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló ti lè ráàpù òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú lóko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fún ni lóko ọ̀pẹ̀rù Yorùbá nation ó ní láti wáyé ohun tó wá gbàgbà Yorùbá nation ó ní láti wáyé ohun tó wá gbàgbà fún Fúlàní pa wá wọn lẹ́ẹ̀tù wá àgàgà nínú gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ó lẹ́nu òwe Yorùbá kan máa ló sọ pé àwọn kì í ké òní dínkùn ẹni orí ilẹ̀ bàbá wa Fúlàní àjẹ olùkọ́ bá kókó rẹ̀ láyé lẹ́yìn jẹ́ Fúlàní àkómálù wọnú oko olùkọ́ bá tún ní kó sọ̀rọ̀ gbogbo sọ́kò làwọn Fúlàní dúró àìmọye ọmọ Yorùbá ni wọ́n ti kidnap àwọn Fúlàní yìí lọ kidnap fún mélòó la fẹ́ kà léyà nípínlẹ̀ ibi sàbàdé náà ní láti tóbi ọmọ Yorùbá wà ẹjọ́. Ẹni bá ló mọ̀ kábí sí wa wà ó. Ọmọ Yorùbá wà ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún. Bí ó gbẹ̀gàn, á gbé ìpàdé orí. Ọmọ Yorùbá gbé ó. Yorùbá. Bàbá dá mi o.